Ẹ káàárọ̀, mo kí gbogbo wa pátápátá nílẹ̀ Yorùbá. Mo kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Mo kí wa káàkiri àgbáyé pátápátá, gbogbo àwa tá a jẹ́ ọmọ Yorùbá àtàtà, ọmọ Yorùbá òdodo. A kú oríire, a kú oríire, a kú ìdùnnú, a kú ayọ̀. A kú ìdùnnú, a kú ayọ̀. Mo kí gbogbo wa pátápátá, àwọn ọmọ Yorùbá, mo kí wa lápapọ̀, mo kí wa kú oríire, mo kí wa kú ìdùnnú, mo kí wa kú ayọ̀ wípé ayọ̀ wa kò ní di ìbànújẹ́. Ẹ rí wípé ọpẹ́ la máa ṣe fọ́lọ́run ní gbogbo ìgbà, nítorí wípé Ọlọ́run dúró tì wá, Ọlọ́run kẹ́ wa, Ọlọ́run mú ilẹ̀ wa kó dára, kí ilẹ̀ wa kó yè wá, kí ilẹ̀ wa kó jẹ́ ilẹ̀ ọlọ́ràá. A dúpẹ́ fọ́lọ́run ọba. A kú àmójúbà, a kú àmójúbà gbòòṣà, krak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 
àkú àmójúbà àkú oríire àkú àmójúbà àkú oríire. Ìgbòho Òòṣà ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí, àkú oríire àkú ìdùnnú àkú ayọ̀ àkú oríire. Oríire wa kò ní di ìbànújẹ́. Gbogbo àwọn tí àwa ń jà fún náà, Yorùbá nation ní, kílẹ̀ Yorùbá tòrò ní, kí security wà ní, kálàfíà wà fún gbogbo ọmọ Yorùbá ní. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló máa ṣe é ṣe pẹ̀lú ògo t'Ọlọ́run Ọba, lágbára títóbi t'Ọlọ́run Ọba, lágbára títóbi Elédùmarè. Ẹni pé mo sọ fún wa pé mẹ́ta lọ́kan òní ilẹ̀ Yorùbá. Báwa mùsùlùmí ṣe wà bíbà, bẹ́ẹ̀ làwọn kìrìsìtẹ́nì wà bíbà, bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣe wà. Bọ̀tá ló ní ilẹ̀ Yorùbá gangan rí pé àwọn oníṣẹ̀ṣe ni, bọ̀ ní ayé òde ní tàwa ó ti di déédéé. Gbogbo abákan náà ni wa, mùsùlùmí, kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe kankan náà ni gbogbo wa lórí ilẹ̀ Yorùbá. A kú oríire àwọn ọmọ Yorùbá, a kú oríire. Mo tún kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú oríire, a kú ìdùnnú, a kú ayọ̀, ayọ̀ wa kò ní dìbànújẹ́. Ìgbòho Òòṣà kú oríire, Ìgbòho Òòṣà kú oríire, bàbá Bánjí Akíntóyè kú oríire. Professor Bánjí Akíntóyè kú oríire. Kóìkì kú oríire. Gbogbo ọmọ Yorùbá lápapọ̀ a kú oríire. A kú oríire Chief Sunday Ìgbòho Òòṣà aka Ìgbòho Òòṣà, Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho Òòṣà. Bàbá wà lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ẹ rí wípé ọ̀rọ̀ wa tọ́pẹ́, ọ̀rọ̀ wa tó ayọ̀. Gbogbo ń tàwa ń lé, á wá bà wá lọ́wọ́ lẹ́yọkọ̀ọ̀kan èjì pẹ̀lú ògo t'Ọlọ́run Ọba. Àkọ́kọ́ ni pé kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n yàdọ̀ àwọn bàbá wa. Àwọn bàbá orí adé ọrùn lẹ̀kẹ̀, ẹ jẹ́ kí n yàdọ̀ wọn. Ó bẹ̀rẹ̀ láti orí bàbá wa Ọ̀nìrìṣà Ọ̀jájá, bàbá wa Ọ̀jájá. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, ilẹ̀ Yorùbá kò ní dàrú, ogun ò ní wọlẹ̀ Yorùbá, ìjà ẹ̀sìn kò ní wọlẹ̀ Yorùbá, gbọ́nmi sí omi òtó kò ní wọlẹ̀ Yorùbá, ogun abẹ́lé, ogun ìta kò ní wọ ilẹ̀ Yorùbá. Àdúrà wa á máa gbà. Bẹ́ẹ̀ ni àṣẹ apẹ́ lẹ́nu yín lọ kánrin kése, àṣẹ apẹ́ lọ lẹ́nu yín lọ kánrin kése, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́ àdọ́kínní. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún yín bàbá, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn àti àlàáfíà fún yín. Bí tiwa òkè pẹ́ láyé tó bàbá, ẹ̀ní àlàáfíà yín yóò gùn ju billions of years tá à ń tọrọ fún yín lọ. Mo á pò lórí yín káàkiri gbogbo àwọn ọba aládé nílẹ̀ Yorùbá. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá mi Olúgbọ́n ti Orílẹ̀-Ègbọ́n, bàbá ọba Francis. Mo ṣe kábíyèsí bàbá, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Kádí ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́, kọ́ dọkínní. Káwọn ẹ̀sìn ọba kún jẹ kó pẹ́. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ogun ò ní wọlẹ̀ Yorùbá. Káṣí ọpẹ́ lẹ́nu yín lọ kánrin kése, ọ̀pọ̀lọpọ̀ ní gígùn, ọ̀pọ̀lọpọ̀ láfíà fún yín bàbá. Ẹ ò ní tẹ́, ẹ ò ní déyàn yẹ̀yẹ́. Bàbá yìí dúró ti Yorùbá nation digbidigbi. Bàbá yìí dúró ti Yorùbá nation digbidigbi gbogbo ìgbà, ní gbogbo àsìkò. Ẹ rí wípé bàbá wa olóyè Sunday Ìgbòho aka Ìgbòho Òòṣà, àwọn gan máa ń sọ ní gbogbo ìgbà. Wọ́n máa ń rán mẹ́nu ní gbogbo ìgbà. Wọ́n à lè ṣe kí wọ́n gbàgbé bàbá fún ìṣẹ́jú kan, nítorí wípé nínú gbogbo àwọn ọba ládéládé tó wà nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ bàbá wa, bàbá wa Olúgbọ́n àti Orílẹ̀-Ègbọ́n, bàbá mi àtàtà, wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọba tó dúró ti Yorùbá. Torí tàbá nìyẹn dúró ti Sunday Ìgbòho, rí orúkọ mo pè wọ́n Sunday Ìgbòho, bàbá ti di bàbá wa.
bàbá ti di bàbá wa bàbá wa àwa la ní bàbá àwa la ní Chief Sunday Igboho. Ẹ rí wípé tí a bá ń sọ wípé ẹnìkan dúró ti Chief Sunday Igboho, tí bàbá wa Chief Sunday Igboho gangan sọ wípé ẹnìkan dúró tàwọn, ọba kan dúró tàwọn takuntakun láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ní gbogbo ìgbà, ní gbogbo ìgbà, gbogbo àtọ̀sán àtòru, gbogbo ọjọ́ pátápátá, gbogbo ọdún yípo iná fi dúró ti àwọn. Kì í ṣẹ̀yin gangan ni wọ́n dúró ti bàbá o, kì í ṣẹ̀yin gangan ni wọ́n dúró ti, Yorùbá Nation lápapọ̀ ni wọ́n dúró ti, torí pé ẹ̀yin gangan Yorùbá Nation ni ìyẹn bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Igboho, ẹ̀yin gangan ni Yorùbá Nation. Ẹ rí wípé bàbá wa Professor Banji Akíntóyè Yorùbá Nation náà tuntun tó nìyẹn. Ẹ wá rí wípé kẹ́mi bàbá ogun kẹ́mi bàbá ọ̀dà lẹ́yìn bàbá wa Professor Banji Akíntóyè. Ẹ kó wa jẹ̀pẹ́ bí bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Igboho bẹ́ẹ̀ ti ní ká máa sọ fún bàbá nìyẹn. Tàbí anyway àtàbá ti dárúkọ bàbá wa Professor Banji Akíntóyè, á ní bàbá àgbàlagbà àgbà ọ̀dàlẹ̀, ẹ kó wa jẹ̀pẹ́. A ò ní pẹ̀lú ní bá máa wọ Yorùbá Nation, kò ní pẹ́ kò ní jìnnà tá ò fi wọ Yorùbá Nation, orílẹ̀-èdè yìí ò ní dàrú. Ẹ rí pa ti máa ń sọ àtẹ̀mọ́nà ní gbogbo ìgbà wípé kì í ṣogun, kì í ṣe wàhálà, kì í ṣe fìtínà, kì í pa gbàdá, àgbébọn, àgbàké, àgbé ọfà, àgbé machine gun, àgbé missile, àgbé rocket lábẹ́ fìgbà. No, kò ń ṣe bẹ́ẹ̀ yẹn. Pẹ̀lú ọgbọ́n, pẹ̀lú làákàyè, pẹ̀lú mọ̀, pẹ̀lú òye, pẹ̀lú sùúrù, pẹ̀lú farabalẹ̀. Ẹ rí pé náà là ń fọn rere bọ̀ wípé Yorùbá Nation kò gbé wàhálà dání rárá. Yorùbá Nation kò gbé fìtínà dání. Yorùbá Nation kò gbé dìgbòlugi dání. Yorùbá Nation kò gbé ìjà àgbòrò dání. Ẹ rí pé gbogbo àwa tá a wà lábẹ́ Yorùbá Nation, tá à ń ṣe, tá a wà lọ́dà sọ́gbìn Yorùbá Nation yìí, ẹ rí pé gentleman gbogbo wa, gentleman gbogbo wa. Ẹ rí pé mọ̀mọ́ wa Sàláwà Àbẹ̀ní gan ti fi kọrin rí. Jẹ́ntú ni mí èmi ò kì í ṣe fáìtà, kẹ́nikẹ́ni má tàn mí lọ síbi ìjà. Jẹ́ntúlédì ni mí èmi kì í ṣe fáìtà, kẹ́nikẹ́ni má tàn mí lọ síbi ìjà. Ẹ rí pé mọ̀mọ́ wa gan ti fi kọrin rí. Wọ́n ti fi kọrin rí. Mọ̀mọ́ wa Sàláwà Àbẹ̀ní, Ọlọ́run bá kọ́ lọ́rẹ̀ mi bàbá ya màmá yìí, Ọlọ́run bá kó fún wọn lọ́pọ̀lọpọ̀ àlàáfíà tẹ̀mí gígùn. Kọ́lọ́run wá jẹ́ kí gbogbo tí wọ́n fojú àárọ̀ wọn ṣe, kọ́lọ́run jẹ́ kí wọ́n fi àlàáfíà lò, kọ́lọ́run mọ̀ pàmò ìfún wa sí kẹ́mi wọn ó gùn lọ́rẹ̀ pẹ̀tẹ́ àmì àṣẹ. Ẹ rí wípé Yorùbá Nation kì í ṣe ètò kékeré. Yorùbá Nation kì í ṣe ètò gbẹ́gbẹ́. Yorùbá Nation kì í ṣe ètò ẹ̀rẹ̀hẹ́. Yorùbá Nation kì í ṣe ètò tá wípé ẹnìkan lọ́kàn jókòó lọ́kàn rò wípé ẹja fọ́ọ̀mù Yorùbá Nation. No, kò rí bẹ́ẹ̀. Ọlọ́run ọba ọ̀gá ògo tó wà lọ́run, Ọlọ́run gangan ló fọ́ọ̀mù Yorùbá Nation. Ọlọ́run ló gbé Yorùbá Nation dúró kó tó di pé wọ́n dálẹ̀ Yorùbá. Bàbá wa wò sùnsùnsùn, wọ́n á fà wọ́n gbé ilé bàbá wa wó lọ́wọ́lọ́wọ́. Ìyẹn bàbá gọ́ọ̀dù ni o, wọ́n gbé ilé bàbá wa wó lọ́wọ́lọ́wọ́ pítọ̀. Awólọ́wọ̀ ò gbà, máa lọ fi lọ́lẹ̀ lọ́hùn. Tọ́ba wa fẹ́ kó gbé ilé ọmọ rẹ̀ Banji Akíntóyè, bọ́lá ṣe sọnù kì í pé mo rí bàbá fi o rí bàbá fi o. Ọlọ́run ni wọ́n á sọ báyìí pé gbé ilé ọmọ rẹ̀ Banji Akíntóyè lọ́wọ́. Bàbá ti di pòfẹ́sọ̀. Ẹgẹ́ta ni ẹ̀sìn adúpẹ́ fọlọ́run. Àwa adúpẹ́ fọlọ́run wípé ẹni tọ́lọ́run gbélé lọ́wọ́ bàbá wa Awólọ́wọ̀ tẹ̀tí dolóògbé, kọ́lọ́run kọ́ délẹ̀ fẹ́ ni. Gbogbo àwọn Yorùbá ìyẹn ńláńlá kàkàkà tí wọ́n ti jáde kúrò láyé, kọ́lọ́run kọ́ bá wa kẹ́ wọn, kọ́lọ́run kọ́ bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀, kọ́lọ́run kọ́ bá wa mú yẹ̀pẹ̀ aburú kúrò lójú wọn, àmì àṣẹ. A wá rí wípé àwọn ni ti ṣiṣẹ́ takuntakun fúnlẹ̀ Yorùbá, wọ́n ti ṣiṣẹ́ gan. Ìgbà táwọn yẹn wá ń lọ, àwọn bàbá wa màmá rántí wọn lẹ́yọ kọ̀ọ̀kan. So wọ́n wá gbé fún bàbá wa Professor Banji Akíntóyè. Àwọn ni wọ́n wá ń kí àìlọ́ báyìí, Ọlọ́run bò ní fi bú yín, Ọlọ́run bò ní fi yẹ̀yẹ́ yín, kò ní fi yẹ̀yẹ́ gbogbo wa. Tí wá jẹ́ wípé bàbá wa Chief Olóyè Sunday Igboho, ọmọ bàbá gangan nù ọmọ Professor Banji Akíntóyè àkọ́bí Professor Banji Akíntóyè nù. Ẹ rí bẹ́ẹ̀ yẹn. So ojú ò ní ti gbogbo wa, gbogbo ìlàkàkà ìsásókè ìsásódò tá à ń sá látòrí wípé kí Yorùbá kó bọ́ lóko ẹrú, Ọlọ́run bá mú àníyàn wa amúṣẹ. Kò wá ní pẹ́, kò ní jìnnà. Ẹ rí pé gbogbo ń tà ń tẹnu mọ́. Ẹ dẹ̀ rí gbogbo orin wa bá ṣe rìn ní wípé àlàáfíà àlàáfíà àlàáfíà, yín pè lọ bí ẹ̀mẹ́wàá o. Àlàáfíà 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 àlàáfíà, àlàáfíà láàárọ̀, àlàáfíà lọ́sàn-án, àlàáfíà lálẹ́, àlàáfíà lóru, àlàáfíà láàrin òru, àlàáfíà lọ́wọ́ ìdájí, àlàáfíà láàárọ̀. Ẹ rí pé la fi ń ṣe ètò Yorùbá Nation. Kò sí jàǹdùkú, kò sí ọ̀dàlúrú, kò sí pátá kankan, kò sólè, kò sọmọ ta kankan láàrin gbogbo. Ẹ dẹ̀ rí pé gbogbo àwọn aṣíwájú wa, ẹ wo gbogbo àwọn aṣíwájú Yorùbá Nation.
ṣé Professor Banji Akintoye lè fẹ́ pé pátá ni àbí bàbá ti Sunday Igboho? Bàbá tó kọ̀ rẹ jẹ bàbá tó kọ̀ rẹ jẹ bàbá tí ò ní gbà kó yànyàn jẹ, bàbá tó ń gangan ò ní rẹ̀yàn jẹ, kò sí nígbà kan rẹ̀ òun jẹ, kò sí nígbà kan rẹ̀yàn jẹ lójú òun ẹrù kan bẹ́ẹ̀ yẹn. So ẹ wá rí wípé ẹ wo bàbá wa Koiki Media, ọlọ́run kọ́ lọ́rọ̀ ẹ̀mí bàbá yìí ń ṣe iṣẹ́ takuntakun. Bàbá wa Koiki Media wọ́n ń ṣe iṣẹ́ ribiribi, wọ́n ń ṣe iṣẹ́ ribiribi, wọ́n pọ́n díẹ̀ o, kì í sàwọn nìkan o, bọ̀ tí n bá ní kí n máa dárúkọ lọ ìyẹn mélòó mo tiẹ̀ fẹ́ mọ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ mí ọmọ lèmi jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ mí. àjọ bẹ̀rẹ̀ rẹ̀ ní gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ níbi àwọn fídíò mi lórí YouTube ní wípé ilé ni tọ́lọ́run gbé orúkọ ẹ̀ sókè, tí ọlọ́run gbé orúkọ ẹ̀ ga. àjọ bẹ̀rẹ̀ Yorùbá Nation yín Masterpiece MTV ilẹ̀ ń wò yìí, Masterpiece MTV lórí YouTube, Masterpiece MTV on Facebook. ẹ̀yin tẹ́ ń wò mí lórí Facebook, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. ẹ máa bá mi tẹ love and like, fún bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo aka Igboho, bàbá wa Professor Banji Akintoye, bàbá wa Ọba Francis ọba Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n. ẹ máa bá mi tẹ love and like fún wọn, ẹ máa bá mi tẹ, ẹ má jẹ́ kan flag program yìí àwọn ọ̀tá. ètò yìí kọjá bẹ́ẹ̀ rí i pé bàbá wa Ọba Francis, bàbá wa ọba Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n, ọba takuntakun ni wọ́n. mo á fẹ́ kíní kan kó yé gbogbo àwa tá à ń ṣe Yorùbá Nation, fẹ́ kó yé gbogbo àwọn Yorùbá pátápátá. ẹ rí wípé bàbá wa ọba orílẹ̀ Ìgbọ́n gbórí jáde tán pátápátá. àwọn yọ tán náà kára wọn pátápátá ni, tí wọ́n fi hàn wípé Yorùbá tàtà làwọn, àwọn sì dúró ti Yorùbá. bọ̀ mo fẹ́ kí kíní kan yé gbogbo wa o, gbogbo ọba ló dúró ti wá, gbogbo àwọn ọba pátápátá ló dúró ti Yorùbá Nation, ló dúró ti Professor Banji Akintoye, ló dúró ti bàbá wa Dr. Sunday Adeniyi Adeyemo aka Igboho, ni wọ́n dúró ti bàbá wa Koiki Media àti bẹ́ẹ̀ tó fi wá dórí àwọn ọmọ. irú èmi yìí kò sẹ́ni tó mọ̀ mí nínú Yorùbá Nation, bọ́ mo múra mi pàjọ bẹ̀rẹ̀ ní ẹ subscribe lórí channel tí máa ń pariwo wípé mo bẹ̀ yín lórúkọ t'Ọlọ́run ọba, mo bẹ̀ yín lórúkọ t'Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, mo bẹ̀ yín lórúkọ ti Jesus Christ, mo bẹ̀ yín lórúkọ ti Ọ̀rúnmìlà tó bá jẹ́ toníkàlùkù. ẹ jẹ́ ká mọ̀ ń bẹ́ẹ̀, ẹ jẹ́ ká subscribe sí channel yìí. ẹ ń tẹ̀ wá lórí YouTube, tẹ̀ ń wò mí, tẹ̀ máa ń pariwo a ò mọ bá ṣe subscribe o, ẹ jẹ́ ká tó wá orí YouTube là ń sọ yẹn o. fíìmù tẹ̀ ń wò yìí gangan nísàlẹ̀ lọ́wọ́ ọ̀tún, ẹ̀rì tí a kọ SUBSCRIBE subscribe, ẹ jẹ́ ká fi kàtẹ́ lórí, yóò padà yóò di subscribe, yóò di SUBSCRIBED, yóò gbé ní sẹ́yìn, yóò wá gbé notification sẹ́gbẹ̀ẹ́ aago kékeré. ẹ fẹ́ fọwọ́ tẹ aago yẹn á pín sí mẹ́ta, á wá tò wá látòkè tòkè ẹ̀ pátápátá ní kẹ́ ẹ fi kàtẹ́. wọ́n kunu rẹ̀ ní dúdú tàbí funfun, wọ́n kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ẹ fi kàtẹ́ yẹn nígbà tí gba notification yẹn. ní kété táwọn fídíò bá ti ń jáde sórí YouTube, ẹyọ kan èjì ẹ̀ta wà lórí live ní agbé ṣọ́ọ̀tì jáde ní ẹ̀yìn làkọ́kọ́ tó kọ́kọ́ máa rí. subscribe tẹ wá ṣe yẹn, ẹ̀rì pọ̀fẹ́ lọ́ba dé pẹ̀lú notification tó àwọn kan máa ń sọ pariwo pé wọ́n ń jáwó ń bẹ̀, wọn ò jáwó kankan, ọ̀fẹ́ ni subscribe àti notification tó bá dúró. subscribe tẹ wá subscribe yẹn ní òfin lórí ọ̀fẹ́ láti lọ sórí channel gangan. gbogbo àwọn fídíò tí mo ti wá ṣe lọ́dà Masterpiece MTV láti bẹ̀rẹ̀ títí tó fi dé orí fídíò tuntun, ìmọ̀ ní mo fi máa ń bẹ̀ wá wípé tá a bá wo fídíò titun tán, àwọn olóríire, àwọn alálùbáríkà èèyàn táwọn fídíò ọkùnrin obìnrin àgbà ọmọdé, èèyàn gígé, èèyàn kúkúrú, èèyàn pupa, èèyàn dúdú, èèyàn tí sanra, èèyàn tí ń rí táwọn wo fídíò mi lọ́wọ́, àwọn alálùbáríkà, àwọn aláàánú táwọn fídíò mi lọ́ta bá ti wá wo eléyìí tán, ká má dúró síbẹ̀ o, ká subscribe. mo ti kọ́ wa ń sìn ká tẹ notification button, ká wá padà sẹ́yìn àwọn fídíò tí mo ṣe kí n tó ṣe lé ẹ wá wò lọ sẹ́yìn gbáà, ẹ wò lọ sẹ́yìn lórí fídíò tí mo ti bẹ̀rẹ̀, wá rí wípé ẹ lọ wo ibi tètò Yorùbá Nation ti bẹ̀rẹ̀ lórí channel yìí. ẹ rí pọ́nà ọ̀nà jìn láti bẹ̀rẹ̀ fídíò yìí gangan ni Yorùbá Nation ti bẹ̀rẹ̀. ní fi ń yé wa wípé àjọ bẹ̀rẹ̀ Yorùbá Nation ni. bẹ́ẹ̀ ni bọ̀ mi ò lórúkọ, Ọlọ́run orúkọ wà, kọ́lé mi ò bìlí kan máa rí fídíò mi, ẹ̀wà rí yẹn ṣe, but a mọ̀ ṣe náà nítorí wípé gbogbo ọ̀nà kọ́nà tó ní kálukú bá mà, gbogbo agbára tó ní kálukú bá ní, gbogbo làákàyè tó ní kálukú bá ní, gbogbo ọgbọ́n ète láti fi jẹ́ pé kí nǹkan bọ́ sí tí ò ní bọ́ sí ní bọ́ sí ti jàǹdùkú, ní ti wàhálà, ní ti fìtínà, ní pápá ń gbé mọ̀kún kálukú ọmọ dọ́gbọ́n rẹ̀. kí Yorùbá Nation wá tọ̀ wá wọ́ọ́rọ́wọ́ láìsí jà láìsí fìtínà, inú kálukú ń dọ́gbọ́n. ẹ rí wípé kìí ṣe ètò kékeré ni, so mo wá ń rọ gbogbo ẹ̀yin bàbá wa lọ́balọ́ba, bàbá wa Olúgbọ́n, wọ́n gbórí jáde tán tá a rí wọn, but a mọ̀ pé ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin ọba yòókù ni. bẹ́ẹ̀ ni a mọ̀ pé ìfọwọ́sowọ́pọ̀ ni àwọn bá pọ̀ nílẹ̀ Yorùbá, bàbá wa pọ̀ o, àwọn ọba alálùbáríkà wọn pọ̀ gan,
wọ́n pọ̀ gan nílẹ̀ Yorùbá yìí ni wọ́n pọ̀ gan ni àwọn bàbá wa lálùbáríkà àwọn bàbá wa olóríire tọ́nà ọ̀bọ fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn àtàláfíà táṣẹ ọ̀pẹ lẹ́nu wọn lọ kánni kété túrúkẹ̀rẹ́ ọ̀pẹ lọ́wọ́ tọ́jà yìí pé wọ́n ó lo billions of years lórí ilẹ̀ yìí tí wọ́n kó wa jẹ̀pẹ́ wọ́n kó wa jẹ̀pẹ́ tẹ́ pé bí ó ti àwùkún ọpẹ́ tó lórí ilẹ̀ yìí ẹ̀mí àlàáfíà àwọn ẹ̀mí àlàáfíà tó dúró dimbiri àlàáfíà tó pé àlàáfíà tó dájú sáká àlàáfíà tí ò ní géèjì tí ò ní mẹ́ṣọ́mẹ́ǹtì ọlọ́run á pọ́ǹpù ẹ̀ sára wọn bí ṣe ń pọ́ǹpù ẹ̀ bọ̀ látẹ̀yìn tí ò dáwọ́ ẹ̀ ló tó fi dìṣe kò tó wá ní dáwọ́ rẹ̀ dúró yóò mọ̀ tún pọ́ǹpù ẹ̀ lọ sára wọn ni títí láéláé àmì àtàyè fi parẹ́ adẹ̀kú ti abára wa kẹ́dùn ti bàbá wa ti ọba Síkírù Adétọ́nà Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde tí wọ́n fàyílẹ̀ láìpẹ́ ọlọ́run kó tẹ́ abásáfẹ́ rí kó jẹ́ kí ọdún tàbọ́jọ́ kó jìnnà síra wọn mo kí gbogbo ẹgbẹ́ bàbá mi lọ́ba ipe ọdún ọjọ́ yóò jìnnà síra wọn ẹ ó pẹ́ lórí yẹ̀pẹ̀ ibi tí a ò kẹ́ pẹ́ lórí yẹ̀pẹ̀ tó ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lọ́wọ́ yín ilẹ̀ káàró òjìrè yìí ò ní bàjẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ lọ́wọ́ yín ilẹ̀ Yorùbá ò ní dàrú ogun ò ní wọlé Yorùbá ogun ẹ̀sìn ogun abẹ́lé ogun ọ̀tá kò ní wọlé Yorùbá Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ tà wá àgbàlagbà àdúrà ní o tọ́lẹ́yìn bàbá wa o ẹ lè kó wa lọ́jà kò síbi tẹ́ ẹ lè kó wa lọ kì í ṣe jáde ń sọ ọjà ẹ lè kó wa lẹ́nu ìgbé àṣùgbọ́n àwa rí pé ẹ dúró tì ràn Yorùbá a rí pé ẹ dúró tán pátápátá láti fi jẹ́ pé kílẹ̀ Yorùbá kó gòkè àgbà ẹ rí i pé láàrin ẹ̀yin lọ́balọ́ba ń ṣe fídíò fẹ́ nìkan lọ́wọ́ ọba Olúwo tìlú Ìwó ẹ rí i pé bàbá yìí ò dúró dáadáa abẹ̀yìn bàbá wa lọ́balọ́ba ẹ bá wa ṣiṣẹ́ lórí rẹ̀ kàn má bà àṣà wa jẹ́ kàn má bà ìṣe wa jẹ́ torí pé gbogbo ìjà struggle tá à ń jà yìí náà tẹ̀yìn ọba lọ́pọ̀jù ń bẹ́ẹ̀ a fẹ́ kí Yorùbá padà sípò bó ṣe wà láyé tó aláyé jọ̀hún táyé túbà tó tùsẹ̀ jù báyìí lọ àpékò tùbà sí o àpékò tùsẹ̀ nìbọn kó tó túbà kó tó tùsẹ̀ jù báyìí lọ ni mo fi ń kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ gbogbo ẹ̀ bàbá wa dẹ́n bàbá wa ọba Francis ọba Olúgbọ́n àti Orílẹ̀-Ègbọ́n mo kí ń kó àlejò bàbá wa ti Sunday Adéníyì Adéyẹmọ èké Ìgbòho sà kàkàkàkàkàkàkà gbà bàbá àgbàlagbà ti Sunday gbogbo ọmọ Yorùbá kú oríire akú àmójúbà o Ìgbòho sà ó wà ní Nàìjíríà o gbogbo ọmọ Yorùbá akú oríire akú oríire dẹ́nẹ̀ mo fẹ́ ràn yín bàbá wa létí ẹ̀yin bàbá wo orí adé ọrùn lẹ̀kẹ̀ gbogbo ẹ̀yin èèyàn ńláńlá nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin governors tẹ́ jẹ́ Yorùbá tẹ́ wà lórí orí ilẹ̀ Yorùbá tẹ́ ń kọ̀ǹtù wa lọ́wọ́ tẹ́ jẹ́ bàbá wa tẹ́ jẹ́ olóṣèlú gbogbo àti president bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn èèyàn ńlá jàǹkànjàǹkàn lọ́kùnrin lóbìnrin nílẹ̀ yìí ní lókè òkun ẹ dákun mo bẹ̀ wá ni. ẹ gbé bàbá wa Olúgbọ́n wọ́n ti sọ ọ́sìn wípé pẹ̀lú ògo tọlọ́run ọba ẹ rí i pé mo wí tọ́pọ̀ kì í ṣagbára wọn o agbára Ọlọ́run ni agbára gbogbo ẹ̀yin ọba yòókù náà nítorí pé tí bàbá wa Olúgbọ́n bá ń sọ gbogbo ẹ̀yin ọba yòókù náà lẹ lọ́wọ́ sí i torí wípé láàrin ẹgbẹ̀rún èèyàn ẹnìkan ò lè dìde ọmọ fọ́sọ́rì àpáwádé ẹ rí i pé bàbá wa Olúgbọ́n gan mo láìkì bàbá yìí àgbà yín ó dalẹ̀ ilẹ̀ Yorùbá ò ní dàrú gbogbo tí wọ́n bá ṣe wọ́n fi tọ́lọ́run síwájú wọ́n tún wá tún fi tàwọn àgbà ìbágbàlagbà làwọn náà bàbá pamílẹ́rì wọ́n tún wá fi tàwọn àgbà síwájú la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam hallelujah eriwo ya àyàgbé àyàtọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ńlẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ rí pé program tèmi ń ṣe èmi ń ṣe láti fọlẹ̀ Yorùbá mọ́ ni mò ń ṣe láti gbé ògo ilẹ̀ Yorùbá ga ni èmi ò ṣe láti jẹ́ pé mo ṣáìdì ẹ̀sìn kankan èmi ò ṣe láti jẹ́ pé mo ṣáìdì ẹ̀yà kankan torí pé ọmọ ìyá ọmọ bàbá ni gbogbo wa Ádámù ànífà iná ṣe gbogbo wa sílẹ̀ àtònífà àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ọmọ ìyá ọmọ bàbá ni wá gẹ́gẹ́ bó ti ṣe rí ní Ògbómọ̀ṣọ́ tí mo sọ pé Ògbómọ̀ṣọ́ tí rí ìwà nẹ ìyá tó bí pásítọ̀ ló bí ìmáàmù mọ́sálásí ló bí olúwawo l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ló sì rí láwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá so àgbọ̀dọ̀ bára wa ta agbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ nílẹ̀ Yorùbá agbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin bàbá wa orí adé ẹ̀yin bàbá wa ọrùn lẹ̀kẹ̀ ẹ dákun bàbá wa Olúgbọ́n wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan pàtàkì wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan ńláńlá wípé bàbá wa ti Sunday Adéníyì Adéyẹmọ èké Ìgbòho ṣà àwọn ènìyàn dá ọ̀rọ̀ yẹn kalẹ̀ wípé security ààbò ilẹ̀ Yorùbá mẹ́hẹ ààbò ilẹ̀ Yorùbá ó mẹ́hẹ gan ó mẹ́hẹ dẹ̀ ní ìta àbá sọ pé ó lọ sẹ́yìn pátápátá ààbò ilẹ̀ Yorùbá lọ sẹ́yìn pátápátá ó lọ sẹ́yìn àní ààbò kankan o
àláàbù kankan ntí kọ́dẹ̀ kọ́ mọ ń wá sẹ́mi mi mo ti rẹ́mi Chief Sunday Igboho ntọ́kọ́ wà lẹ́mi wọn ni pé ọlọ́run má jẹ́ ọmọ jẹ́ ọba wa gbé o ọlọ́run má jẹ́ kí wọ́n máa jẹ́ àwọn ọba gbé o ọlọ́run má jẹ́ kí wọ́n máa wọ àfin máa gbé ọba máa gbé olórí o máa gbé àwọn ọmọ oyè o máa gbé àwọn òṣìṣẹ́ ọba ẹ̀wọ̀ àárín yẹn tó bá di pé àwọn báńdíìtì àwọn Boko Haram àwọn èèyàn bíi àwọn oníṣẹ́ láàbì yìí tí wọ́n bá fi wá ìyàwó àfin kan tí wọ́n gbódìdí ọba ọlọ́run má jẹ́ kójú ó tì wá ọlọ́run má jẹ́ kójú ó tì wá ọlọ́run má jẹ́ kí ìran Yorùbá lọ sẹ́yìn ìní bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ AK Ìgbòho sẹ́ẹ̀rì pé yóò dà fún yín bàbá yìí yóò dà fún yẹ̀mí yín ogun ẹ̀ ní dèrò lẹ̀ bàbá yìí ọ̀ràn ti ara wọn orílẹ̀ Yorùbá yìí náà sáni la ilaha illallah o Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam bàbá yìí bọ́lọ̀ ń ṣe kẹ́ẹ̀tó bọ́lọ̀ ń ṣe pọ́n Chief Sunday Igboho bọ́lọ̀ ń ṣe pọ́n wọn létó tọ́lọ̀ ń kájá pé ní tí wọ́n jẹ ní tí wọ́n mú àfi ṣègbéraga Ọlọ́run o àfi proud o wọn náà ló fún wọn ìwọ ló fi sàánú wọn ní tí bàbá yìí ó jẹ ní tí wọ́n mú dọjọ́ ọkú bí wọn bá iṣẹ́ gan máa tàwọn àtìyàwó ń bẹ ńlẹ̀ bàbá yìí wá bẹ́wù lẹ̀ tí wípé ìyàwó ní jẹ ìran mi ẹ jẹ́ ká láyé ra wa o ọ̀tọ̀ ni à ń jà fún Yorùbá nation kó tó di pa lè jà fún Yorùbá nation ààbò gbọ́dọ̀ wà fún ìlú wa náà ṣé bí ìlú tó bá nífọ̀kànbalẹ̀ ni ó pé wọn gbòmìnira ṣé bí ìlú tí eku ń ké bí eku tẹ́yẹ ń ké bí ẹyẹ táwọn ẹranko ń fọhùn bí ẹranko táwọn èèyàn ń ṣe bí èèyàn ń bẹ ìní orí wo fi pé lọ́pọ̀lọpọ̀ ṣẹ́tù tẹ́bi òsì ní làákàyè wo fi pé àgbà Yorùbá nation o so ìjà fún ààbò ó múmú lọ́kàn bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ AK Ìgbòho ṣá ó múmú láyà wọn gan ẹni tàbá wa tẹ wá jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀tẹ̀ jẹ́ bàbá wa ọbẹ̀ látòrí bàbá wa Onírìṣà bàbá wa ọba Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n káàkiri gbogbo ẹ̀yin ọba yòókù pátápátá ààbò yìí dọwọ́ yín o ọdọwọ́ yín ẹ̀yin bàbá wa o ẹ̀yin lẹ súnmọ́ ìjọba pẹ́kípẹ́kí kódà bí ìbáyépáyé wá di ayé kínní ẹ̀yin lẹ máa pàṣẹ fún àwọn olóṣèlú ní tá à ń fẹ́ ni bẹ́ẹ̀ mi ti ń rò pé ẹ kó rí nìyẹn ṣùgbọ́n ayé yìí dáyé nǹkan wá dàbí ẹni wípé ntọ́ yẹ kó wà lókè ńlọ́wọ́ à ń sálẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ẹ má jẹ́ àdàrú ẹ ti súnmọ́ ìjọba pẹ́kípẹ́kí ẹ dákun ẹ bá wa rìn lọ́nà tó jẹ́ wípé ààbò yìí gbọ́dọ̀ dájú ó gbọ́dọ̀ péye nílẹ̀ Yorùbá ààbò gbọ́dọ̀ dájú ó gbọ́dọ̀ péye o ààbò gbọ́dọ̀ wà dáadáa ààbò gbọ́dọ̀ wà bíi táyé jọ́hún tá à ń sunú ahéré lóko tá a ro àyè kan tá a ṣe tí ó fa ìtẹ́jú òní lè débẹ̀ táwọn nǹkan fàyàwọ́ yìí ò ní lè débẹ̀ tí ó tààyàn tí ó sọ̀yàn jẹ tá a sùn ní oko dọjọ́ kejì ẹlòmíín ń lo oṣù kan lóko ẹlòmíín ń lo ọ̀sẹ̀ kan lóko kó tó wálé ẹlòmíín ń lo odidi ọdún nínú oko nínú àwọn oko ẹ̀gàn oko jù tọ́gbẹ́ lómi bá tún wọ̀ lúbà pé ẹ lọ ìlú èbó ni pé ìlọ ìlú èbó kó mọ wa táyé túbà tó tù sí ó tù sẹ́ńsìn náà bàtà tún fẹ́ kó túbà jù báyìí lọ ẹ rí i pé ètò security ètò ààbò ní bàbá wa Chief Sunday ni wọ́n rán mọ́nu pé ààbò gbọ́dọ̀ wà ẹ má jẹ́ ká tanra wa ìlú tí ó bá ti sáàbò kìí ṣèlú ìlú tí ó bá ti sí ààbò wọn ò lọ́ba ń bẹ̀ torí ẹni ta wọn lè gbọ́ba láàfin báyìí ni pé gbọ́ba kan wọ́n mọ̀ gbé kejì gbé kẹta ni Ọlọ́run kó fi sọ rẹ̀ sọ wa ìwọ̀n ń bọ̀ lókè àwọn ládẹ́ẹ̀dẹ̀ ẹ̀yin bàbá nílẹ̀ tó wá sọ̀rọ̀ pé eléyìí tó tayọ àwọn o àmúra alẹ́ dé kíákíá ni tá a fún bẹ́líìtì tá a fún jà wa tá a sì kojú ẹ̀ sim tí ó gbẹnu dákẹ́ ẹ rí i pé ní bàbá wa ni wọ́n ń ṣe àtótónu lórí rẹ̀ lẹ́yìn pàápàá jùlọ ẹ rí wípé bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ AK Ìgbòho àkọ́kọ́ ni pé mo fẹ́ kó yé gbogbo àgbáyé believe it or not mo fẹ́ clear doubt òǹkálukú mo fẹ́ kó yé gbogbo àgbáyé pátápátá mo fẹ́ kó yé òǹkálukú wípé bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho sà pa yes bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ AK Ìgbòho wọn kì í ṣe ìpátá wọn kì í ṣe ọ̀daràn wọn kì í ṣe ìpátá wọn kì í ṣe ọ̀daràn wọn kì í ṣe àdàlúrú rárá gbogbo ọ̀nà wọn kì í ṣe àdàlúrú ajàfẹ́tọ̀ọ́ ni wọn lọ́nà tọ́tọ́ lọ́nà tó yẹ lọ́nà tí àlùbáríkà fi wọ̀lú tìlú fi ní dàgbàsókè ẹ rí wípé gbogbo bá ṣe ń ṣe Yorùbá nation movement tí bọ̀ rálì bọ̀ ẹ̀sẹ̀ gbọ́jàbí kankan ni kò ní sí táfi gba Yorùbá nation ń yà àwọn agbófinró gan lẹ́nu wa gan lẹ́nu wípé àtìlú òyìnbó ni àti ilẹ̀ aláwọ̀ dúdú ni àwọn ò tí ì rí ibi tí wọ́n ti ń ṣe rálì pé wọ́n fẹ́ gbòmìnira tó ṣe wọ́ọ́rọ́wọ́ tó ti Yorùbá nation yìí rí
wọn ò ríṣẹ́ ṣe ṣe mọ̀ pé tí máa ń dùn máwọn agbófinró wa ni pé kéèyàn dáràn kún ó mú àwọn fi ríṣẹ́ ṣe kéèyàn dáràn kún ó mú ọ̀rẹ́ nìkan kan Ọlọ́run sì ní jẹ́ kún orí èèyàn mú títí tí Yorùbá Nation fi gbọ́ sí ẹ rí i pé wọ́ọ́rọ́wọ́ kọ́ wá tó yé gbogbo wa o Yorùbá Nation tá à ń pariwo Yorùbá Nation tá à ń pariwo à ń jà fáwọn agbófinró à ń jà fáwọn ọba à ń jà fáráàlú à ń jà fún dókítà à ń jà fún ẹnjìníà à ń jà fún àwọn olóṣèlú gan à ń jà fáwọn àtìfílẹ̀ àgàtà ìṣòṣèlú àwa ń jà fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ pátápátá pàápàá jùlọ tí mo ti fẹ́ kó yé gbogbo wa pátápátá ni wípé à ń jà fún orílẹ̀-èdè yìí gan ń ṣàlàyé ẹ̀ fún wa kó lè yé wa dáadáa à ń jà fún orílẹ̀-èdè yìí kó orílẹ̀-èdè yìí ó fi lálàáfíà orílẹ̀-èdè yìí wà lórí àìsàn orílẹ̀-èdè yìí wà ní orí àìsàn tó ní agbára à ń bẹ lọ́n pé kọ́mọ̀jẹ́ kó kú sórí àìsàn ẹ̀ẹ́n tó wá lè mú orílẹ̀-èdè yìí túbà tó lè mú tùsẹ́ tó lè tún mú kí àlàáfíà òde bá ní wípé ibi tí wọ́n bá dé yìí kára la ọ̀bẹ bọ̀ ká pín wọ́rọ́wọ́ kí Yorùbá dúró lọ́tọ̀ ká Haúsá dúró lọ́tọ̀ kí Ìgbò dúró lọ́tọ̀ kò tí ẹ̀ kàn wá pẹ̀lú àwọn yẹn bí ẹ bá wù wọ́n bá so papọ̀ bọ̀ kí Yorùbá dáyọ̀ torí pé bọ́lá ń ṣe ilẹ̀ Yorùbá bọ́lá ń ṣe dá ilẹ̀ Yorùbá láti ilẹ̀ wá Ọlọ́run ò dá ilẹ̀ Yorùbá láti wà lábẹ́ ìlú kan Ọlọ́run ò dá ilẹ̀ Yorùbá láti wà lábẹ́ orílẹ̀-èdè kan gangan nílẹ̀ Yorùbá orílẹ̀-èdè kan fúnra ẹ̀ nílẹ̀ Yorùbá tẹ̀tún wá gbé sábẹ́ orílẹ̀-èdè tí ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rí i pé láyé ìjọba àwọn bàbá wa ṣe ń ró ìbí wọn ṣe ń sọ wípé láyé ìgbà tí wọ́n fi pín orílẹ̀-èdè yìí sí mẹ́ta àbí mẹ́rin wọn ni wọ́n pín sí ní Western region Northern region Eastern region tẹ́ni wọ́n pín gbà yẹn ẹ rí i wípé Western region yìí tó jẹ́ tilẹ̀ Yorùbá yìí tó jẹ́lẹ̀ ti àwọn bàbá wa lọ́balọ́ba yìí àti bàbá wọn tí ń ṣe bọ̀ tó ń da tọ́wọ́ fi ẹ̀kọ́ máa dá sí ni ẹ rí i pé wọ́n láwa laré tòṣe jù wọ́n láwọn bàbá wa Awólọ́wọ̀ gbogbo wọn ni wọ́n rí ètò ṣe jù torí pé gbogbo ètò tí wọ́n ń là kalẹ̀ lọ́lọ́run nífẹ̀ẹ́ sí lọ́dẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ ńlọ lámìlaka ńlọ yege ńlọ ṣàṣeyọrí tó wá jẹ́ wípé àwọn region yòókù gan wá tó ń garun wo Western region báyìí pé ọgbọ́n wò lè ń dá sí i wọ́n ní television house ní gbogbo Áfíríkà pátápátá àwa Western region lákọ́kọ́ ní wọ́n ní airport àwa la kọ́kọ́ ní railway line àwa la kọ́kọ́ ní eléyìí tí wọ́n bá dárúkọ rẹ̀ àwa la kọ́kọ́ ní tí wọ́n bá dárúkọ ọwọ́ àwa la kọ́kọ́ ní tí wọ́n bá dárúkọ ẹ̀yìn àwa la kọ́kọ́ ní tí wọ́n bá dárúkọ òkè àwa la kọ́kọ́ ní tí wọ́n bá dárúkọ ilẹ̀ àwa la kọ́kọ́ ní gbogbo ẹ̀ tó wá jẹ́ pé wọ́n ń ya àwọn ìyókù lẹ́nu pé ṣé bá àjọ ń ṣèjọba yìí ni lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yìí bó làwọn Yorùbá ṣe ń rí iṣẹ́ tó fi di pé ń túbà ń tùṣẹ́ àtìgbà yẹn ló ti yẹ kẹ́yìn bàbá wa gan mọ̀ mo sì mọ̀ pé mọ̀ àtìgbà ló ti yẹ kẹ́yìn mọ̀mọ́ wọ́n mọ̀ mo sì mọ̀ pé ẹ kàn sọ̀rọ̀ ni ẹ kàn fi sínú ni wípé ilẹ̀ Yorùbá yìí kìí sílẹ̀ tí wọ́n máa ń tò sí abẹ́ orílẹ̀-èdè kan ó ti gbọ́dọ̀ yí wa látàrí ìgbà Western region bọ̀ kó tó dìgbà yẹn gan yẹn tó wá tàdé gbogbo ìgbà yẹn kó tó di Western region gan bọ̀ ìgbà tí Western region wọn ló ti fojú hàn kérégbé ó ti fojú hàn kílíà lè wípé ilẹ̀ Yorùbá yìí ò gbọ́dọ̀ wà lábẹ́ orílẹ̀-èdè kò gbọ́dọ̀ wà lábẹ́ amúnisìn ká ó gbọ́dọ̀ dádúró fúnra ẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kì í ṣe pé kó orílẹ̀-èdè ó tóbi kó tó gbogbo àgbáyé là ń sọ but kí àlùbáríkà wà ń bẹ̀ àrùn orílẹ̀-èdè tó tóbi yanturu tí ò sí àlùbáríkà ń bẹ̀ orílẹ̀-èdè pétéré kékeré tá àlùbáríkà ń bẹ̀ ó ju orílẹ̀-èdè ńláńlá tí ò lálùbáríkà lọ ìyẹn la fi ń wò ẹ́ rí i pé ètò tá a wà yìí Ọlọ́run kó kó ayọ̀ ní àwọn ọmọ Nàìjíríà gbogbo ọmọ Nàìjíríà nìwé Ọlọ́run kò kó wa torí pé ètò yìí ti dàrú mọ́ wọn lọ́wọ́ ó ti dàrú mọ́ àwọn ìjọba lọ́wọ́ wọn ò rójútu ẹ̀ tí wọ́n bá wá ń ṣe dáhùn tráfíkì kan ó yé gbogbo wa o ó fẹ́ kó yé wa dáadáa kìí ṣe wípé wọn ò rí ìjọba yìí ṣe ìlọ́fẹ́ mú Yorùbá Nation dúró kìí ṣe wípé ìgbà tí ìjọba yìí ń dàrú mọ́ wọn lọ́wọ́ tí wọn ò rójútu rẹ̀ ń ló mú kọ́mọ Yorùbá fi bínú pé rárá o á dádúró tiwa o rárá kìí ṣe pé ìgbà tó jẹ́ wípé wọ́n kó wa papọ̀ ìlọ́fà tọmọ Yorùbá fẹ́ fi sọ pé àdádúró bó ṣe lè kó wa papọ̀ wọ́n kìí ṣe yẹn torí pé ilẹ̀ Yorùbá gan kẹtẹ bá wò ilẹ̀ tó yẹ kó dádúró ni ilẹ̀ tọ́lọ́run ti sáyẹ̀nsì tọ́lọ́run ti fàlùbákà tọ́lọ́run ti ẹ̀ńdọ́sì ẹ̀ wá látọ̀run wípé má dúró lábẹ́ orílẹ̀-èdè kankan dádúró fúnra ẹni àlùbáríkà tún agbórí àlùbáríkà ẹ̀yẹ jẹ́ kí Yorùbá Nation ó dúró yọ̀yọ̀ oníkálukú lẹ́nu wípé àbámọ̀ lélẹ́yìí àbá ti jọ wáyé tipẹ́ ìtúnkálukú ọ̀pọ̀dà kìbọn nínú ń bọ̀ báyá mi sì mọ̀ pé kò ní pẹ́ kò ní jìnnà mo fi wá ń bẹ gbogbo àwọn bàbá wa lọ́ba orí adé ọ̀run lẹ̀kẹ̀ ọbẹ̀ látòrí bàbá wa Onírìṣà bàbá wa ọba Francis Olúgbọ́n ti orílẹ̀ gbọ́n bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa Olúbàdàn tìlú Ìbàdàn àtòfi dé gbogbo àwọn ọba pátápátá gbogbo state tó tá bá ní ká máa dárúkọ ọmọ mi gò tiẹ̀ mọ́ tán bọ̀ tí mo bá tún wá mọ̀ tán gan fíìmù yóò ní tán mẹ́yìn dẹ̀fẹ́ kí fíìmù yóò gùn ọ̀fẹ́ kàfẹ́ ká ṣe é sókí sódà kóníkálukú ká tún ráyè bọ́ sí ẹnu iṣẹ́ nìkan tó máa báṣẹ́ rere wa lọ ká tún máa tajà wa lọ
ẹni tí ń gbatẹ́gùn lọ kó máa gbatẹ́gùn ẹ̀ lọ, ẹni tí ń ṣiṣẹ́ lọ́kọ́ wọn bá ṣẹlẹ̀ lọ ìfẹ́ kọ́kọ́ rárá. ẹ̀wọ̀ àárín yẹn tó ìdí nìyẹn tó fi jẹ́ dandan, tó fi jẹ́ pàtàkì, tó fi jẹ́ túláàsì fẹ̀yìn bàbá wa wípé ẹ gbọ́dọ̀ dúró tì àwa sì mọ̀ pé dúró ti Yorùbá nation. gbogbo ọ̀nà tẹ́ bàbá wa rìn, bàbá wa ọba Francis ọba Olúgbọ́n Torílégbọ́n tí wọ́n á yọrùn jáde ìtàn pátápátá ẹ̀dá kan bàbá wa kún wọn gbogbo ọ̀nà. àwa tiẹ̀ mọ̀ pé ń kún wọn torí pé ẹnìkan ò jáwádé, yes ẹnìkan ò jáwádé o. tẹ́ bá rí ibi tí láàrin ẹgbẹgbẹ̀rún èèyàn tẹ́nìkan wá jáde tán pátápátá wípé tọ̀ pẹ̀lú ògo tó náà bá yóò ṣeé ṣe, ìkẹ́ àtọba yóò ṣeé ṣe, ìkẹ́ àti gómìnà yóò ṣeé ṣe, ìkẹ́ àti pírẹsidẹ̀ntì pẹ̀lú ògo tó lọ́rùn ọba ẹ̀rí pé yóò ṣeé ṣe. bàbá yìí wọn á tó sọ̀rọ̀ kankan, bàbá wa Francis ọba Olúgbọ́n Torílégbọ́n kún ó tó sọ anything, ọ̀rọ̀ Ọlọ́run ọkọ̀ fi síwájú. La ilaha illallah. àdúrà yẹn máa gbà bàbá, àdúrà yẹn máa gbà bàbá, gbogbo ẹ̀yin ọba pátápátá látòkè délé àdúrà yẹn máa gbà, ẹ̀ ní dọba yẹ̀yẹ́, ẹ̀ ní dọba ẹ̀sín. báwa ṣe wá ń jà raburabu pé kílẹ̀ Yorùbá dá dúró, tẹ́yìn náà sì kún wa tọkàntọkàn pẹ̀lú ògo Ọlọ́run yóò ṣe é ṣe pẹ̀lú àlàáfíà tí ò ní fa ogun, tí ò ní fa wàhálà, tẹ́ẹ̀sì ní kábàámọ̀ wípé kí la wá jà fún Yorùbá nation yìí fún. ayọ̀ ní gbogbo wa ní ọ̀pá jẹjẹjá sí fún gbogbo wa. a tún kú oríire lẹ́ẹ̀kan sí i, a kú oríire bàbá wa Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà. bàbá ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n lọ kí bàbá nílùú Ọ̀yọ́, àmọ́ fídíò rẹ̀ wọ́n pọ́nlọ́ bá ní kí n rí, wọ́n lọ kí bàbá ní Orílégbọ́n, ẹ̀wọ̀ àárín yẹn ń sìn yìí. ẹ rí i pé bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà pẹ̀lú gbogbo àwọn akọ́wọ́rìn wọn, wọ́n pa àwọn balẹ̀, wọ́n pa àwọn balẹ̀. gbogbo ọba pátápátá ni wọ́n ń ṣe àdúrà fún, gbogbo ọba pátápátá nílẹ̀ Yorùbá yìí ni wọ́n ń ṣàdúrà fún wípé kádé ọpẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́, kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ kọ́ dọ́kẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún yín. gbogbo ẹ̀yin bàbá wa lọ́balọ́ba orí adé ẹ pẹ́ lórí ilẹ̀ kó wa jẹ̀pẹ́. bàbá yìí ṣàdúrà fún bàbá Dr. Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà. wọ́n ṣàdúrà wọn ọ̀rẹ́ mi o, tùgbẹ́mi náà ní jíṣẹ́ wọn iṣẹ́ ni wọn ọ̀rẹ́ mi ní jẹ́, Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ jẹ́ àmì, ẹnu òsì ní sì mí gbọ́ àmì. wọ́n lẹ́kọ̀ọ́ wa jẹ̀pẹ́, ẹ̀kọ́ wa jẹ̀pẹ́, ilẹ̀ Yorùbá ò ní dàrú, ilẹ̀ Yorùbá ò ní dàrú mọ́ yín lọ́wọ́. gbogbo ń tà wá ń jà fún ní rere, Ọlọ́run yóò máa mú iṣẹ́ fún wa lẹ́yọ kọ̀ọ̀kan èjì, yóò máa bá wa, yóò máa gba àdúrà wa lẹ́yọ kọ̀ọ̀kan èjì, lẹ́yọ kọ̀ọ̀kan èjì, lẹ́yọ kọ̀ọ̀kan èjì. nísìnyí ẹ wo ohun tí bàbá wa Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà ń ta dáwọ́lé. ẹ rí i pé kì í ṣiṣẹ́ kékeré. mo tún wá ń bẹ gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀, mo ń bẹ gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá, mo ń bẹ gbogbo àwọn ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, láwa tá a kàwé, láwa tá a kàwé, gbogbo sí ọwọ́ pátápátá, gbogbo àwọn olóṣèlú wípé ẹ dákun nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ ká fi ọwọ́ ká fi sowọ́pọ̀, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, à ń bẹ̀ wá, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórúkọ Ọlọ́run ọba, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórúkọ Jesus Christ, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórúkọ Ọ̀rúnmìlà, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ ká gbọ́ra wáyé. gbogbo tó bá ti jọ mọ́ ètò kí ìdàgbàsókè kó bálẹ̀ Yorùbá ẹ dákun ẹ má jẹ́ kó di àríyànjiyàn, ẹ má jẹ́ kó dàrí. èmi máa pé kò sáríyànjiyàn ń bẹ o, akàtọ̀ ń gbara wa níyànjú ni, à ń gbara wa níyànjú ni. bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà wọ́n dúró tán pátápátá fúnlẹ̀ Yorùbá, wọ́n dúró tán pátápátá fúnlẹ̀ Yorùbá, fún orílẹ̀-èdè Yorùbá wípé kó ohun gbogbo ọmọ lọ déédéé, kó ohun gbogbo lọ létòlétò, kí ààbò tó dájú, ààbò tó péye kó wà, ààbò tó ju ti tẹ́lẹ̀ lọ kó tún wà, ààbò tó dáa tó nípọn tó fọkànbalẹ̀ nílẹ̀ Yorùbá kó wà. ẹ wá rí i pé tí ọba sáàbò ọkàn oníkálukú ọ̀balẹ̀, ọkàn oníkálukú kò balẹ̀. dẹ́mọ̀ á fẹ́ràn bàbá wa létí ní ẹ̀dákun ẹ ràn wá lọ́wọ́, ọ̀rọ̀ yín ni, ẹ̀yin lẹ lè ṣe, ẹ̀yin lẹ lè dáwọ́lé, ẹ̀yin lẹ lè sọ tó lè lójútùú, ẹ̀yin lẹ lè bá àwọn gọ́fúnà sọ̀rọ̀, àwọn gọ́fúnà ẹ̀yin lẹ lè bá wọn sọ̀rọ̀, ẹ̀yin lẹ lè bá bàbá wa President Bola Ahmed Tinubu, ẹ̀yin lẹ lè bá wọn sọ̀rọ̀, ẹ̀yin lẹ lè pa wọ́n ṣàkíyèsí, ẹ̀yin lẹ lè dọ̀bálẹ̀, lẹ lè bẹ̀ wọ́n, àti ẹ̀pọ̀ bá wọn gbọ́dọ̀ dọ̀bálẹ̀ àbí ẹ̀gbọ́n slip of tongue nìyẹn. ẹ̀yin lẹ bá wa bẹ̀ wọ́n, ẹ̀yin lẹ bá wa bẹ̀, lẹ bá wa rawọ́ ẹ̀bẹ̀ sí wọn, ẹ̀yin lẹ bá wa rawọ́ ẹ̀bẹ̀ sí wọn, ẹ̀yin lẹ bá wa rawọ́ ẹ̀bẹ̀ sí wọn. ẹ rí wípé bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà, bàbá yìí ṣe pátá. inú mi dẹ̀dùn wípé bàbá wa ọba Francis ọba Olúgbọ́n Torílégbọ́n, bàbá wa àtàtà, kádé ọpẹ́ lórí bàbá kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀. bàbá wa sọ mọ́rọ̀, wọ́n ní Chief Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà kì í ṣe ọ̀daràn, kì í ṣe jàǹdùkú, kì í ṣe àdàlúrú, rárá atúndùṣe ni. àwọn tí ń jà fún òmìnira jẹ́ pé kí ilẹ̀ ó dúró dáadáa, kí ìjọba ó dúró dáadáa ni wọ́n. ẹ wo àárín yẹn, so ẹ dákun ẹ bá wa súnmọ́ ìjọba, ẹ bá wa bẹ̀ wọ́n, ẹ bá wa rawọ́ ẹ̀bẹ̀ sí wọn. ẹsẹ̀ tí wọ́n ní gbé lákàntì bàbá, gbogbo àkáǹtì wọn ẹ dákun tó lọ náà bá ẹ bá wa bẹ̀jọba,
ẹ bá wa bẹ̀jọba kún wọn gbẹ́sẹ̀ kúrò lórí rẹ̀ ẹ rí i pé ẹ̀rín lọ́ba dé ẹ̀rín náà lásìkò ní at the end of the day ẹ̀rín la máa rín lórí rẹ̀ at the end of the day kò dẹ̀ ní pẹ́ kò ní jìnnà èmi mọ̀ wípé bàbá wa ọba Francis ntọ́jẹ́ kí n kọ́kọ́ gba tiwọn ni wípé gbogbo tí bàbá yìí bá fẹ́ sọ gbogbo tí bàbá bá fẹ́ sọ Ọlọ́run ni wọ́n kọ̀ fi síwájú Ọlọ́run ni bàbá kọ́kọ́ ń pè Ọlọ́run ọba ni bàbá kọ́kọ́ ń pè ẹ mọ̀ pé wá ní ọ̀nà tó ń kálukú ń gbà pé Ọlọ́run ilẹ̀ Yorùbá ọ̀nà mẹ́ta la mà nílànà ẹ̀sìn Islam abákẹ́pọ̀ Ọlọ́run dá wa lóhùn nílànà ẹ̀sìn Christianity tí bàbá wà abákẹ́pọ̀ Ọlọ́run dá ẹ̀ lóhùn nílànà ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ẹ̀wà rí yẹn sìn yìí tabákẹ́pọ̀ Ọlọ́run dá wa lóhùn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà wà ní tàwọn ọba nítorí pé ẹni tó bá ti jọba nílẹ̀ Yorùbá kó gbà wípé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni làwọn ń jọba lé lórí wọn àti gbọ́dọ̀ tẹ ẹ̀sìn kankan dànù ẹ̀wà rí yẹn sìn ni ló mú mi máa ṣàdúrà fún gbogbo ẹ̀yin bàbá wa lọ́balọ́ba ẹ̀yin bàbá wa orí adé wípé ẹ ò ní ṣubú dànù ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá a ò ní rógun àní rí wàhálà ò ní rí fìtínà nítorí le ju ilẹ̀ Yorùbá lọ kò ní wọ ilẹ̀ Yorùbá àníyàn wa láti gba òmìnira àníyàn wa láti dá dúró lọ́jọ́ iwájú mọ̀ pé Ọlọ́run ló gbètò kalẹ̀ Ọlọ́run ọba yóò jẹ́ kí ó ṣeé ṣe lọ́nà wọ́ọ́rọ́wọ́ tí ò ní sógun tí ò ní sí wàhálà tí ò ní sí fìtínà tí ò ní sí gbẹ́mi sí omi ò tó bẹ́ẹ̀ ni tẹ́ pé wọ́ọ́rọ́wọ́ lóníkálukú ọ̀lọ́ gbogbo èrè tí bá ń bẹ lórí Nàìjíríà yìí tí wọ́n pín déédéé lórí kọ́ńtì kọ̀ọ̀kan tó kálukú ọba tiẹ̀ lọ tí ó wà yẹ oníkálukú láyìn rẹ̀ náà ọlọ́ọ̀bá tó tún wá jẹ́ kó tó dáa ọlọ́ọ̀bá tó jẹ́ kó dáa a ò ti ní rógun tàbá tún yàtà ò ní rí wàhálà ò ní rí fìtínà ogun abẹ́lé Ọlọ́run ní jẹ́ ká rí ogun ta oníbàndì sí bàndì Ọlọ́run ní jẹ́ ká rí yóò àjẹ́ pé gbogbo ẹ̀ wọ́ọ́rọ́wọ́ ní ọ̀padà fi wáyé mo tó fi ń kí wa lẹ́ẹ̀kan sí wípé àkó àmójúbà Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka Igbohoòṣà gàgàgàgàgàgàgà pa gàgàgàgàgàgàgà pa gàgàgàgàgàgà pa ẹ wà rí wípé ibi tá a bá ti ń sọ̀rọ̀ tá a yìn lọ́run fún bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo aka Igbohoòṣà á tún máa dúpẹ́ tíjọ́ sí èyí tí ìjọba Buhari tí wọ́n kó ogun tí wọ́n dira wọ́n pààyàn ká bíi 10 million Ọlọ́run nífẹ̀ẹ́ ọmọ Yorùbá Ọlọ́run nífẹ̀ẹ́ Yorùbá nation Ọlọ́run nífẹ̀ẹ́ Professor Banji Akintoye Ọlọ́run nífẹ̀ẹ́ Koiki Media Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn yòókù Ọlọ́run wá nífẹ̀ẹ́ Chief Sunday Adeniyi Adeyemo aka Igbohoòṣà Ọlọ́run rán nìyẹn bàbá yìí Ọlọ́run rí èrò ọkàn mi Dr. Chief Sunday Adeniyi Adeyemo aka Igbohoòṣà wípé ọkàn tọmọ ni bàbá yìí ní àníyàn wọn dáa ọ̀nà bí orílẹ̀-èdè yìí ó ṣe dáa torí pé Yorùbá nation oore la fẹ́ ṣe orílẹ̀-èdè yìí oore ńláńlá ni la fẹ́ ṣe orílẹ̀-èdè Nàìjíríà oore ńláńlá ni bàbá wa Professor Banji Akintoye la fẹ́ ṣe orílẹ̀-èdè Nàìjíríà oore ńláńlá ni bàbá wa Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka Igbohoòṣà oore ńláńlá ni la fẹ́ ṣe orílẹ̀-èdè Nàìjíríà yìí bàbá wa Koiki Media ọba yìí ń ṣiṣẹ́ takuntakun oore ńláńlá ni wọ́n ń sọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà ẹ̀dẹ̀ fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà torí wípé orílẹ̀-èdè yìí ó ti rẹ orílẹ̀-èdè yìí kọ́mọ́ forí sápá kọ́mọ́ ṣubú tabara kí ọbẹ̀ bọ̀ wọ́rọ́wọ́ tí ò síjà tí ò sógun tí ò sí wàhálà tó ní kálukú bá tẹ̀ lọ á rí wípé òun kálukú ọmọ develop ara rẹ̀ láyé ara rẹ̀ àwọn ọmọ ìjòwó ara wa àjọmọ̀ dún rere ṣe yóò wá jẹ́ wípé bí ṣe ń tu Ìgbò lára ní ọmọ tu Yorùbá lára ní ọmọ tu àwọn Haúsá lára ní ọmọ tu Middle Belt lára ẹ rí i pé ọ̀rọ̀ wá dayọ̀ ẹ wo àárín yẹn so pa fẹ́ ṣe Yorùbá lóore ìyẹn ọ̀tọ̀ oore ń bẹ́ẹ̀ fún Yorùbá orílẹ̀-èdè yìí gangan a tún fẹ́ ṣe wọ́n lóore torí pé nípa kápín yìí gan oore la tún ṣe wọ́n ẹ̀wà àárín yẹn ń sìn yìí sóore náà wá ní di ẹ̀bí mọ́ wa lọ́wọ́ kò ní di wàhálà mọ́ wa lọ́wọ́ kò ní di ogun mọ́ wa lọ́wọ́ kò ní di fìtínà mọ́ wa lọ́wọ́ ẹ dákun mo tún wá fẹ́ bẹ̀yìn bàbá wa lọ́ba lẹ́yìn wípé wọ́n ìjọba bá ṣiṣẹ́ lórí owó bàbá lórí àkáǹtì bàbá Chief Sunday Adeniyi Adeyemo aka Igbohoòṣà kan bá wa ṣiṣẹ́ lórí àkáǹtì wọn kí bàbá ó lè kọ́ ọ́ àkáǹtì wọn náwó fà lẹ́sẹ̀ náwó bò látẹ̀jẹ̀ ń ṣàánú àwọn èèyàn bọ̀ látẹ̀ ìbò tó máa ṣe àánú wọn lọ torí pé èmi ọmọ bàbá rí lójú ṣùgbọ́n àwọn tó mọ bàbá ọ̀gọ̀rọ̀ èèyàn ni wọ́n ń ròyìn wípé onínúure ni bàbá aládùbáríkè èèyàn ni bàbá ẹni tó dúró tí ó tiẹ̀ ti wá hàn tó ń kálukú ibi tí wọ́n fòrò ẹ̀mí bàbá yìí dé tó wá pẹ́lú mi ni yóò ti fi Yorùbá nation kalẹ̀ tó wá pẹ́lú mi ni yóò ti gbàgbé ń pààrọ̀ Yorùbá tó bá jẹ́ pé ẹlòmíì ni yóò ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe ṣe wọ́n ẹ ṣe wọn kò tiẹ̀ tó dìgbà yìí mọ̀ pé ọ̀pọ̀ èèyàn ọ̀gọ̀rọ̀ èèyàn wọ́n ti máa fa bàbá yìí lábẹ́lẹ̀ pé owó rèé gbàgbé Yorùbá nation ọlá ní sẹ́mọ̀ pé tábà ń pèyàn lọ́lọ́lá tá à ń pèyàn lólówó tá à ń pèyàn lóníyì tá à ń pèyàn ní olórúkọ ìlú mọ̀mọ́ká ó níbi tọ́lọ̀ tó ń gbé ma ó níbi tọ́lọ̀ ń gbé ma àwọn tó tún wá ju wọn lọ wọ́n tó ti gbó tó tún ju owó táwọn níyẹn lọ fún ẹ pé owó nígbà tó fi pẹ́lẹ́ tó níyì
àmọ́ pé ó lè parẹ́ láíláí àmì àṣẹ tún gba ńláńlá yìí tó fi kún un fi wọ́n lẹ̀ bí wọ́n máa pariwo lásán fi wọ́n kalẹ̀ jẹ́ kí wọ́n máa ké kí wọ́n máa gbó kò síbi tí wọ́n lọ ẹ̀wù àárín yẹn àmọ́ káwọn kan máa ṣe lábẹ́lẹ̀ tó jẹ́ pé bàbá yìí àníyàn wọn wá dúró pa sórí rẹ̀ àdéhùn wọn wá dúró pa sórí rẹ̀ àwa kọ́ lẹ bá ṣàdéhùn bàbá ọmọ Yorùbá kọ́ lẹ bá ṣàdéhùn Ọlọ́run lẹ bá ṣàdéhùn and the moment tẹ́ ẹ fi da àdéhùn Ọlọ́run ní da àdéhùn yín moment bàbá Professor Banji Akíntóyè tẹ́ ẹ fi da àdéhùn Ọlọ́run torí gbogbo wa àdéhùn tẹ́ ẹ ṣe Ọlọ́run lẹ bá ṣàdéhùn oore tẹ́ ẹ ṣe wáyìí tẹ́ ẹ ń ṣe ọmọ Yorùbá yìí a lè sun orí ẹ̀ fún yín a lè sun orí ẹ̀ tán fún yín tó bá bọ́ sí tán a lè san tán torí wípé ẹ̀ ń gba ọmọ adìẹ lẹ̀ lọ́wọ́ ọkú ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ adìẹ tí wọ́n ń pariwo wípé wọn ò jó wọn rákìtàn lọ jẹ ẹ̀wù àárín yẹn ẹ rí wípé ọ̀rọ̀ wa gba sùúrù ọgbọgbọ́n bí mo fi máa ń gba àwọn kọ̀ọ̀kan nímọ̀ràn láàrin wa wípé àwọn bàbá wa lọ́balọ́ba àwọn bàbá wa gómìnà àwọn olóṣèlú pátápátá oríṣiríṣi àwa èèyàn tá a jẹ́ Yorùbá tá ò tí ì darapọ̀ mọ́ Yorùbá nation tá àti ìgbórí jáde bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká nígbàgbọ́ kan wà pẹ̀lú wa ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé gbogbo wọn pátápátá yẹn ni wọ́n wà pẹ̀lú wa ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé gbogbo wọn pátápátá ló dúró ti Yorùbá nation lọ́wọ́ sùúrù lọ́wọ́ wà lọ́wọ́ ìwà dáadáa bá a ṣe ń ṣe dáadáa yìí tá à ń ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá à ń ṣe pẹ̀lú làákàyè pẹ̀lú ọgbọ́n ẹ rí i pé ẹyọ ọ̀kan èjì gbogbo wọn mọ̀ fún wa ẹ dákun ẹ bá wa ṣètò ẹ̀yin bàbá wa lọ́balọ́ba ẹ bá wa ṣètò kí wọn ó sí wanted kúrò lórí orúkọ bàbá ọ̀sẹ̀ bàbá ò kì í sọ̀dà bàbá ti Sunday Adéníyì Adéyẹmọ Eke Ìgbòho wọn kì í sọ̀daràn wọn kì í solè wọn kì í ṣe jàǹdùkú wọn kì í ṣàdàlúrú wọn kì í sọmọta wọn kì í ṣe páńlé wọn kì í ṣe ìpátá wọ́n ń jà fẹ́tọ̀ ọmọnìyàn lọ́nà tó bófin mu ni tí ó sì takò òfin rárá tí wọ́n sì dàlúrú tí wọ́n ò dòfin rú tí gbogbo èèyàn náà dẹ̀ mà ẹ̀wà rí yẹn sìn wanted tí wọ́n gbé lórúkọ orí bàbá yẹn dákun tó lọ náà ọba ẹ ní kí ìjọba àpapọ̀ ẹ̀yin bàbá wa lọ́balọ́ba ẹ bá wa rìn láìpẹ́ láìjìnà ká gbèsè rere ká gbèsè ayọ̀ lẹ́nu yín kí wọ́n sí wanted yẹn kú ń bẹ́ẹ̀ kí wọ́n sí wanted kúrò lórí orúkọ bàbá kí wọ́n sí wanted kúrò lórúkọ Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho ẹ wo orúkọ bó ṣe cool ẹ wo orúkọ bó ṣe dá lẹ́nu ẹ wo orúkọ bó ṣe yọ̀ lẹ́nu orúkọ tún gbọdọ̀ dáa jù báyìí lọ mọ́ kò sí jàǹdùkú ń bẹ̀ kò sí pàtàkì orúkọ yìí ẹ rí wípé ìjà méjì àbí ìjà mẹ́ta àbí méjì kan bàbá ń jà ni wọ́n ń jà fún orílẹ̀-èdè Nàìjíríà yìí gangan wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà ló dàbí ọkọ̀ tó ti lose control ó dàbí ọkọ̀ tó ti kó ọfà lóòdù gbogbo táyà ọ̀dà síárì ọ̀dà tó ti wá sáré àsápajúdé kọ́mọ́ wà bá lọ kọ́mọ́ lọ forí sánpọ́n kọ́mọ́ lọ kó sínú òkun kọ́mọ́ lọ wọnú jùlọ ni wọ́n ń bá dírẹ́fà tu wẹ́rẹ́wẹ́rẹ́ ìyẹn àkọ́kọ́ táàkọ́ ń ṣe tí bàbá Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Eke Ìgbòho tí wọ́n ń sọ̀rọ̀ tẹ́ǹtì fún Nàìjíríà wọ́n tún wá ń sọ̀rọ̀ fún Yorùbá gangan lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wọ́n tún ń sọ̀rọ̀ fún kálukú wa torí pé tí Yorùbá nation bá délẹ̀ gbogbo wa lágbádùn rẹ̀ àwọn kan mo tún wú gbọ́ngbà kan bí ọdún kan sẹ́yìn pé kí ni wọ́n fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì ní pírẹsidẹ́ǹtì ìbò pírẹsidẹ́ǹtì mẹ́fà káàtẹ̀pẹ́ fẹ́ jẹ́ lóòótọ́ tí wọ́n kú sí díẹ̀ ni ṣebí wọ́n sọdún mẹ́rin àbọ̀dún bọ́dún méjì méjì wọ́n ti mọ̀ bú Yorùbá nation ni bóyá ọdún mẹ́wàá sí ni bóyá ọdún mẹ́rin tẹ́ ń bá bọ́ yìí náà ni wọ́n mọ̀ bú Yorùbá nation ṣebí yóò ṣe yóò kú ń bẹ̀ ni ṣe ẹnìkan ó dùn ń bẹ̀ yóò kún ọ̀rá síbẹ̀ ni ọwọ́ gbà tí yóò bá fi ṣe kọ́lọ́mọ́jẹ́ kí yóò kú sórí rẹ̀ kí yóò rá àǹfààní bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ṣe ń ṣàdúrà fún bàbá Bọ́lá Ahmed Tinubu kọ́lọ̀ ń kọ́ yìí tí wọ́n ra wọlé kọ́lọ̀ jẹ́ kí wọ́n ṣàṣeyẹ géńbẹ̀ kọ́lọ̀ mọ̀ jẹ́ kí àwọn ọ̀tá kún ó borí wọn ẹ̀wà rí yẹn sí báyìí àwa rí wípé bí Yorùbá nation bá tún dé yóò tún túbà yóò túnṣe yóò dáa ju bá a tún ṣe ń wo yìí lọ bóyá ìrú rẹ̀ ń bá àwọn kan ní pé orílẹ̀-èdè tún ò tí ì dá kalẹ̀ ká máa sọ wípé àgbárùkù tí bó la ṣe mọ̀ bí ó ṣe rí wọn ní kinní kan tá a ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó yá ju áńgẹ́lì tá ògúrú ẹ̀ má pa lórí irú òwe yẹn fún Yorùbá nation o ẹ má parọ́ òwe yẹn fún Yorùbá nation o Yorùbá nation ètò Ọlọ́run ni ètò tó dáa ni ìpìlẹ̀ rẹ̀ wò ó tápẹ́ tí ọba ní dáa ni ẹ rí i pé wàhálà fìtínà ẹ rí i pé ìjọba gan ló tún jẹ̀bi wa tí ẹ bá jẹ́ pé ìjọba yìí níjọba tó dáa ó yẹ kí wọ́n ti ìjọba gan mọ́lé federal government fún gbèsè àti ẹgbẹ́ lórí bàbá Chief Sunday Adéníyì Adéyẹmọ Eke Ìgbòho níbi ọdún méjì sẹ́yìn yẹn àbọ̀dún kan àbọ̀sẹ̀ sẹ́yìn ni ó yẹ kí wọ́n mú ìjọba àpapọ̀ gan wọ́n fáìní wọn lówó ńláńlá owó tágbára wọn ò ní ká ó fáìní tí kóòtù wọn fáìní wọn gan wọ́n fẹ́ẹ́ lè sọ Nàìjíríà sóko ẹrú Chief Sunday Ìgbòho táàtún máa sí gbogbo Nàìjíríà pátápátá àtòlóṣèlú àti oúnjẹ ọwọ́ ni àtòníṣòwò ni táà máa sin Chief Sunday fún bí ọdún 10
ká tó san gbèsè rẹ̀ tán kó tó wá tó kí Chief Sunday tó tú wa sílẹ̀ kó tó ẹ ti san gbèsè tán ẹ lọ dúró Nàìjíríà padà ẹ wà á nìyẹn bọ̀ orílẹ̀-èdè yìí dorí kodò orílẹ̀-èdè ta ní tó fi òṣìṣẹ́ orílẹ̀-èdè ta ní tó jẹ́ wípé ìrẹ́jẹ rẹpẹtẹ lọ́wọ́ ń bẹ̀ orílẹ̀-èdè tó wà tó jẹ́ wípé àwọn olówó ṣàánú mẹ̀kúnnù orílẹ̀-èdè tó wà ń bẹ̀ tó jẹ́ pé àwọn tá a yàn lásìwájú wa níjọba àwọn tó jẹ́ olóṣèlú wa tó jẹ́ pé wọ́n dúró wípé káwọn kó tiwọn sápò ni àwọn olóṣèlú wa tó jẹ́ wípé ìdúró wípé ká máa ra ìbò ni wọ́n dúró fún àdẹ̀rí wọn blé àánú blé mara wa ẹ wo àárín yẹn bí wọ́n bá gbówó wá ta alágbà tí wọ́n gbówó eléyìí wá ta alágbà tí wọ́n gbówó tọ̀hún wá ta alágbà ẹ rí wípé ẹni tí ò bá náwó rárá tó fi di ààrẹ ẹni tí ò náwó rárá tó fi di gómìnà ẹni tí ò náwó rárá tó fi dé House of Senate rep tó fi jẹ gómìnà tó fi jẹ gbogbo ẹ wà á rí yẹn sìn láti túlù ṣe rọrùn ṣùgbọ́n gbogbo owó tí wọ́n ní pátápátá wọ́n ná yàtọ̀ láwọn míì tún yáwó rẹpẹtẹ ẹ̀rí wá rí pé ilẹ̀ yìí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ kò létò tápẹ́tò bá wà ní òfin gbọ́dọ̀ wà tí ó dé wípé ó ní tó gbọ́dọ̀ ṣe fún campaign kí ẹ ṣe pé kọ́ ná gbogbo owó tó ní láì kọ́ lọ yáwó ní Central Bank àwọ̀ àgbáyé kọ́ yáwó Central Bank Nàìjíríà gbogbo báńkì Nàìjíríà ló ti yáwó tán torí pọ̀ fẹ́ di president torí pọ̀ fẹ́ di gómìnà torí pọ̀ fẹ́ lọ fún House of Senate torí pọ̀ fẹ́ lọ fún House of Rep ẹ̀wà nìyẹn ń sìn báyìí tó bá wá débẹ̀ tán gbèsè tí wọ́n jẹ kalẹ̀ yìí ni wọ́n kọ́ sáré kí wọ́n san kan wá rèrè rẹ̀ ńlọ́po ìlọ́po wọn ò ní rántí aráàlú ará tún quarantine fà bọ́ gbogbo táwọn ń ṣàlàyé yìí nǹkan ló fà á tí Yorùbá Nation fẹ́ dá dúró ètò Ọlọ́run ní Yorùbá Nation gbọ́dọ̀ wà lábẹ́ orílẹ̀-èdè kankan ó tó orílẹ̀-èdè tó lámìlaka tó lè dá dúró fún rẹ̀ tí ó sì ní sí wàhálà tí ó ní sí fìtínà ẹwà rí yẹn sìn so bó tún kí alẹ́ kan sí wípé a kú àmójúbà bàbá wa Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka Ìgbòho-ṣà a kú àmójúbà ṣe àmójúbà yìí kò ní di wàhálà kò ní di fìtínà kò ní di wàhálà mọ́ wa lọ́wọ́ àmì àṣẹ kékeré kọ́ bó tún kí alẹ́ kan sí wípé a kú oríire a kú àmójúbà àwọn ẹni táwọn àmọ́ kí gangan táwọn kí wọn pé ẹ kú àmójúbà o ó ní bàbá wa ọba Francis ọba Olúgbọ́n ti Orílẹ̀-Ègbọ́n àwọn láàmọ kí o àwọn láàmọ kí torí pé bàbá wa ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ìwà ń jẹ́ wípé ní orúkọ ọba àwọn yòókù náà ni ẹnì pé wọ́n sọ ń bẹ̀rẹ̀ níwájú pé ẹnìkan ò lè dá a ṣe ẹnìkan ò lè dá a ṣe bí bàbá wa ṣe yọrí jáde tán tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ká nígbàgbọ́ wípé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba yòókù ni ó dàbẹ̀ ni pé ìwọ jáde ọya wọn sọ̀rọ̀ àwa lẹ́yìn ẹ̀ digbí àwa lè mọ yọjú ṣùgbọ́n àwa lẹ́yìn ẹ̀ a sì lè yọjú àwa lẹ́yìn ẹ̀ ẹ̀wà rí yẹn sìn ẹ̀ rí i pé àjọṣepọ̀ ni tẹ bá dẹ̀ wo gbólóhùn tí bàbá wa ọba Francis ọba Olúgbọ́n ti Orílẹ̀-Ègbọ́n kábíyèsí bàbá tí wọ́n gbé jáde wọ́n ní ètò kan táwọn fẹ́ ṣe fún bàbá wa olóyè Chief Sunday Adeniyi Adeyemo aka Ìgbòho-ṣà ń jẹ́ pé Yorùbá wọn fẹ́ ṣe fún wọn kàn dárúkọ bàbá Sunday ni so orúkọ Yorùbá wọn fẹ́ ṣe fún láti fi jẹ́ pé kí wọ́n bẹ ìjọba àpapọ̀ wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí wanted jẹ́ morúkọ bàbá wọ́n gbẹ́sẹ̀ kúrò mbẹ̀ wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì gbogbo àkáǹtì bàbá tí wọ́n gbẹ́sẹ̀ lé kàn gbẹ́sẹ̀ kúrò mbẹ̀ ẹ wà á rí wípé wọ́n dárúkọ bàbá wa ẹni ńlẹ̀ ẹni olóyè tuntun kábíyèsí tuntun bàbá wa ọba Akeem Ẹlẹ́wùẹ̀tù Aláàfin of Ọ̀yọ́ kọ́lọ́nkọ́lẹ́rẹ̀ bàbá yìí kábíyèsí kájí ọpẹ́ lójú bàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́kọ́ dọkìnrin káṣí ọpẹ́ lẹ́nu lọ́kàrin kéṣì ọ̀pọ̀lọpọ̀ àláfíà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn bàbá yín fún bàbá ẹ rí wípé wọ́n ní àwọn yọjú sí Aláàfin Ọ̀yọ́ àwọn sọ̀rọ̀ lórí rẹ̀ àwọn yọjú sí gbogbo àwọn gómìnà pátápátá àwọn sọ̀rọ̀ lórí rẹ̀ àwọn yọjú sí gbogbo àwọn ọba alápapọ̀ pátápátá àwọn sọ̀rọ̀ lórí gbogbo àwọn ibi tó bá yẹ káwọn wá dé àwọn ó débẹ̀ tó fi á jẹ́ wípé àwọn ṣègbésẹ̀ lọ́dọ̀ bàbá wa ẹni ńlẹ̀ ẹni Yorùbá President Bọ́lá Ahmed Tinubu tẹ̀fì á sọ̀rọ̀ débẹ̀ ní bàbá tó sọ̀rọ̀ wọ́n ní pé ẹ má jẹ́ kó yà yín lẹ́nu o iṣẹ́ takuntakun ni Chief Sunday Adeniyi Adeyemo aka Ìgbòho-ṣà iṣẹ́ takuntakun wọ́n ṣe Yorùbá Nation iṣẹ́ takuntakun ni wọ́n ṣe torí wípé ààbò ilẹ̀ Yorùbá ó ti dàrú sẹ́yìn kò sí ààbò kankan nínú oko wa kò sáàbò láàrin ìlú kò sáàbò ó wá jẹ́ wípé àwọn tí èè sara wa ìní halẹ̀ mọ́ wa lórí ilẹ̀ wa àwọn tí èè sara wa ìní ń lé wa kúrò nínú oko àwọn tí èè sara wa ní ń pa wá sínú oko àwọn tí kì í ṣe ara wa ní ń bá àwọn ìyàwó wa sùn ní ń bá àwọn ọmọ wa sùn ní ń gbé wa ní ń gba ransom gan tó fi wá kalẹ̀ ẹlòmíì gan wọ́n gba ransom wọ́n tún pa á ẹlòmíì gan ò ní bèèrè ransom wọ́n kàn tá ń bá ní ẹwọ́ rú bàbá wa Alhaji Fatai Okolóyún tó dolóògbé ẹ rí i pé àwọn Boko Haram àwọn bandits náà ní ń pa bàbá yìí ẹwà àárín yẹn ń sìn báyìí
ẹ wo iṣẹ́ burúkú tí wọ́n ṣe rí pé kò sáàbò rárá. Àwọn wá rí iṣẹ́ takuntakun, iṣẹ́ ribiribi, ìgbésẹ̀ ńláńlá tí Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho tí wọ́n gbé. Ẹ rí i pé Ọlọ́run lo bàbá yìí fúnlẹ̀ Yorùbá pátápátá, Ọlọ́run lò wọ́n fún ìran Yorùbá pátápátá. Ni ẹ rí i wípé tí wọ́n bá gbọ́ orúkọ Ìgbòho ń bọ̀ lásán, Ìgbòho káì ẹ gbàgbé ẹ̀ wọ́n kẹrù wọn yẹn. Ẹ wà níyẹn sì báyìí, so a tún wá fẹ́ kí ààbò yẹn kó tún nípa sí i. Ẹ rí i pé bàbá wa ti bàbá wa ọba Francis ọba Olúgbọ́n wọ́n ń sọ pé iṣẹ́ takuntakun tí Chief Sunday Igboho ti ṣe kalẹ̀ iṣẹ́ tó ti wà lé already, ó tó kéèyàn o àwọn tiẹ̀ dábàá wọn fún ìjọba àpapọ̀ láti fi jẹ́ pé kí ìjọba àpapọ̀ sọ wọ́n di olórí paramilitary ní ilẹ̀ Yorùbá ní South West yìí pátápátá. Wọ́n jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ ọdẹ wa, ìyẹn ọdẹ ìbílẹ̀ wa, wọ́n jẹ́ ẹ̀ṣọ́ wọn olórí gbogbo wọn káàkiri gbogbo state ilẹ̀ Yorùbá, that is South West. Ẹ wà nìyẹn sìn yìí, ẹ rí wípé ó níbi tí ẹ gbọdọ̀ ṣiṣẹ́ dé. Àpáàtì fúnṣẹ́, ẹlòmíín ṣiṣẹ́ ìwà rẹ̀ ọ̀dà, ẹlòmíín ṣiṣẹ́ rere sílò tó wá fi wà pọ̀. Ẹ rí pé bàbá ti Sunday Igboho yìí, Ọlọ́run mọ̀ kẹ́ wọn pẹ̀lú wà, Ọlọ́run mọ̀ kẹ́ wọn pẹ̀lú iṣẹ́ ọwọ́ tó dáa ni. Wọ́n tún wá rá wọn tó dáa kó tira, wọ́n tún rá wọn tó dáa bí wọn sábẹ́, bí bàbá wa ti rí Professor Bánjí Akíntóyè. Bàbá yìí mọ́ látòkèdélẹ̀, gbogbo àwọn tó sì wà lábẹ́ wọn náà mọ́ látòkèdélẹ̀. Wà rí wípé inú mú kí Yorùbá nation kó máa tùbà kó máa túṣẹ́. Inú ló fi mú wípé ẹ rí pé nǹkan mìíràn bá dáwọ́lé bá ti di pé ń pẹ́ lọ yọ dàrú, ìdáyédè ọwọ́. Ẹ wà rí pé adúpẹ́ fọ́lọ́run ọba digbí ni Yorùbá nation dúró. Yorùbá nation down now, Yorùbá nation down now, Yorùbá nation no going back. Kò lọ sẹ́yìn, wájúwájú lọ́pẹ́ bìtì ń resí, wájúwájú là ń lọ. Mo wá fi àsìkò yìí mo fi kí gbogbo wa. Ẹ tẹ́ wà lórí Facebook, afẹ́pọ̀ lórí Facebook báyìí, ká bọ́ sórí ká wà permanent lórí YouTube báyìí. Ṣe rí fídíò tẹ́ ń wò yìí gangan, Masterbeast MTV orí ẹ̀lẹ́ tí ń wò lórí Facebook page. Ẹ wá lọ subscribe sórí YouTube, ẹ lọ sórí YouTube láti lọ rí àwọn àgbá yamuyamu fídíò. Kò sí fídíò lórí Facebook rárá, kò sí fídíò rárá lórí Facebook láti rí àgbá yamuyamu fídíò lórí Yorùbá nation, lórí gbogbo tí ń lọ́lẹ̀ Yorùbá, lórí Yorùbá nation lẹ́kùnrẹ́rẹ́. Ìyẹn àkọ́kọ́ lórí ìjọba wa orí, ìyẹn kejì lórí èdè, lórí ẹ̀sìn Islam, ẹ̀sìn Christianity, ẹ̀sìn oníṣẹ̀ṣe, lórí gbogbo tí ń lọ́lẹ̀ Yorùbá pátápátá. Ẹ wá lọ subscribe sí Masterbeast MTV, Masterbeast MTV lórí YouTube, MASTER space BCM space TV, Masterbeast MTV, MASTER space BCM space TV. So Masterbeast MTV orúkọ péjì yìí gangan ìlọ́lẹ̀ tọ̀sẹ̀ tó lẹ́lọ tẹ̀ sórí YouTube. Tẹ́ bá ti wo péjì yìí Masterbeast MTV ló wà ń bẹ̀. Ẹ wá lọ sórí YouTube, ẹ lọ táìpù Masterbeast MTV sórí search. Tẹ́ bá ti search ẹ̀ yóò gbé àwọn fídíò jáde tàbí kó gbé péjì mi jáde gangan, Masterbeast MTV. Ẹ wá ráyè subscribe ń bẹ̀, ẹ tẹ subscribe yẹn. Tó bá ti tẹ subscribe tẹ tẹ notification àgbo tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, èyí tó wà lókè rẹ̀ pátápátá tẹ́ kúnlẹ̀ dúdú àbí funfun tí wọ́n kọ AWS ẹgbẹ̀rẹ̀ òun lẹ́tẹ̀, yẹn ni pé ẹ ti gba notification subscribe nìyẹn. Gbogbo àwọn fíìmù tá a ti wá ṣe sórí YouTube is more than 2000. Ẹ lọ bẹ̀ kẹ́ lọ wà àwọn fídíò bẹ̀rẹ̀ ti máa gbádùn fídíò. Ẹ̀kọ̀ọ̀kan láwọn ṣe láìfù níbí, so ẹ̀kọ̀ọ̀kan tó bá yẹn ṣe láìfù yẹn ẹ̀ lè rí gbogbo fídíò tá a ti ṣe lórí YouTube, ẹ̀ lè rí pátápátá. Ìkọ̀ọ̀kan là ń pòsì wá sórí Facebook, bọ̀ láti rí bó náà ń pè warehouse gangan, channel gangan, ibi tí gbogbo fídíò yìí wà látòkèdélẹ̀, tí gbogbo àwọn láìfù wà látòkèdélẹ̀, ibi tí gbogbo àwọn ṣọ́ọ̀ṣì wà látòkèdélẹ̀, gbogbo àwọn post tó wà látòkèdélẹ̀ ẹ wà á rí lórí YouTube. Ẹ rí lórí YouTube, orí YouTube lẹ́ẹ̀tì rí àgbá yamuyamu fídíò alálùbáríkà. Tẹ́ wò tẹ́ mọ̀ ṣàdúrà fúnlẹ̀ Yorùbá, tẹ́ wò tẹ́ mọ̀ ṣàdúrà fáwọn ọba wa, tẹ́ wò tẹ́ mọ̀ ṣàdúrà fún gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀. Tẹ́ wà mọ̀ gbàdúrà wípé ó di dandan kí Yorùbá nation orílẹ̀-èdè kó tètè tẹ̀ wá lọ́wọ́ láìpẹ́ yìí, torí pé gbogbo ètò là ń ṣe ń bẹ̀. So lórí Facebook ẹ̀kọ̀ọ̀kan láàmú wá ṣe live, ẹ̀kọ̀ọ̀kan láàmú wá. Ẹ jẹ́ kí n tó rán wa létí sí i, ẹ lọ sórí YouTube, ẹ lọ tẹ Masterbeast MTV, ẹ wo péjì yìí gangan, péjì tẹ́ ti ń wò mí lórí Facebook yìí, orúkọ rẹ̀ gangan Masterbeast MTV. Ẹ wá lọ tẹ̀ sórí YouTube, yóò gbé àwọn fídíò jáde, kẹ́ subscribe, yóò gbé péjì mi jáde ńbẹ̀, lógò mi yóò gbé jáde, ẹ subscribe.
logo tí ń bẹ ní orí Facebook yìí náà ní ń bẹ lórí YouTube torí ẹ̀ ló jẹ́ kí n ṣe bákan náà so that confusion ní wáyé. Ẹ lọ sórí YouTube ó sì kíákíákíá ẹ lọ subscribe, ẹ lọ wo àwọn fídíò ńláńlá, àwọn fídíò pìtìpìtì, fídíò tó pọ̀ tá a ṣe síbẹ̀ nípa Yorùbá Nation, nípa tí ń lọ lórílẹ̀‐èdè yìí. Ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ subscribe. Tẹ́ bá tó subscribe síbẹ̀ yẹn tí fídíò bá ti ń jáde ẹ máa rí wò ń bẹ̀. Àwọn kọ̀ọ̀kan tàbá ń gbé sórí Facebook ẹ máa rí, but ọ̀pọ̀lọpọ̀ fídíò orí YouTube lẹ́tì máa rí. Then live yìí lórí Facebook ẹ̀kọ̀ọ̀kan ńlá máa wá, àlè ráyè máa wá gbogbo gbà, kò yẹ ká parọ́ fúnra wa. So ẹ lọ sórí YouTube, ẹ lọ subscribe sí Master BCM TV, ẹ subscribe sí kẹtẹ notification button. Mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ yín, mo fi Ọlọ́run bá tó dá gbogbo wa mo fi bẹ̀ yín. Ẹ lọ sórí YouTube, ẹ lọ subscribe. Mo fi Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀ yín mùsùlùmí, ẹ lọ sórí YouTube, ẹ lọ subscribe. Mo fi Jesus Christ mẹ́ta lọ́kan ọmọ Ọlọ́run mo fi bẹ̀ gbẹ̀yìn Kristẹni, ẹ lọ sórí YouTube, ẹ lọ subscribe. Mo fi Ọ̀rúnmìlà bàbá Àgbọnmìrègún mo fi bẹ̀ gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá látòkè délẹ̀ nílẹ̀ yìí lókè òkun. Ẹ lọ sórí YouTube, ẹ lọ subscribe. Ẹ lọ gbogbo àwọn fídíò tá a ní bẹ̀ yẹn máa wò wọ́n, ẹ like, ẹ comment, ẹ tó bá wa share, ẹ bá wa repost ẹ jáde. Ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá lọ síbẹ̀ tẹ́ lọ subscribe. Gbogbo ẹ̀yin tẹ́ bá lọ sí orí YouTube tẹ́ lọ subscribe lórí Master BCM TV. Ẹjọ́kùnrin ni, ẹjọ́bìnrin ni, ẹjọ́mọdé ni, ẹjágbà ni, ẹjẹni tó kàwé ni, ẹjẹni tí ó kàwé ni, ẹjọ́ oníṣẹ́ ọwọ́ ni, ẹjọ́ oníṣẹ́ oṣù ni, ẹjọ́ oníṣòdòwò ni. Ilé ayé yín ọ̀nà yín kò ní bàjẹ́. Ilé ayé yín ọ̀nà yín kò ní bàjẹ́. Ilé ayé yín ọ̀nà yín kò ní bàjẹ́. Jíjẹ mímu yín kò ní nira. Jíjẹ mímu yín kò ní nira. Ọ̀nà tẹ́ ń gbà rówó, ọ̀nà tẹ́ ń gbà rówó yóò túbọ̀ tún máa rọrùn sí ni. Tó bá le tẹ́lẹ̀ yóò máa rọ̀ látàsìkò yìí lọ. Tó bá wá tún rọ̀ yóò tún rọ̀ ju bó ṣe rọ̀ lọ. Ọ̀nà tí owó máa gbà wá sọ́wọ́ wa, ọ̀nà rọ̀ ní ọ̀bàdé. Ẹ àní lówó ẹjọ́, àkóbá àdábà àgbá kò ní jẹ́ tiwa. Jíjẹ mímu wa kò ní nira. Ṣé mọ̀ wípé gbogbo tí yóò bá dà láyé rere, ebi ni ó kọ́ kó nù ṣẹ́. Gbogbo ẹni tẹ́bí bá ń pa kò lè dá nǹkan rere. Gbogbo ẹni tí ó bá lè rí ẹnu ara rẹ̀ bọ́, kó rẹnu fámìlì rẹ̀ bọ́, kò lè jíyàn pàtàkì láyé. So mo fi wá ń gba aládùúrà fún wa pé gbogbo ẹ̀yin tẹ́ bá lọ bẹ̀, tẹ́ lọ subscribe sí channel yẹn, tẹ́ ń wò mí lórí Facebook, tẹ́ bá fídíò yìí pàdé, ẹ tún bá mi repost fídíò yìí. A fẹ́ kí Yorùbá Nation ó ṣiṣẹ́. A fẹ́ kí àníyàn wa gbogbo tá à ń sọ ìyá tó fẹ́ kó rìn jìnnà, kí fídíò wa kó débi tó yẹ kó dé. Ẹ dákun ẹ bá wa repost, ẹ bá wa repost, ẹ bá wa share rẹ̀ síta. So gbẹ̀ntẹ́ tẹ́ bá wá lọ orí YouTube, tẹ́ lọ subscribe sí channel, tẹ́ notification button. Ilé ayé wa yóò máa tòrò ni. Àní ṣàṣetì ilé ayé wa, àní ṣàṣerí. Àkóbá àdábà àníri, àní fọjọ́ ọlọ́jọ́ lọ, àní kú ní kékeré. A ó dàgbàlagbà, a ó darúgbó. Gbogbo tá a wá ṣiṣẹ́ fún ní rere, tá a fọwọ́ ara wa ṣiṣẹ́ fún ni, léyìí tí wọ́n bùn wá ni, léyìí tá a jogún ni, kò ní parẹ́ lójú wa, kò sì ní parẹ́ lẹ́yìn wa. Ìrọ̀rùn gbogbo ọmọ bá dé fún wa. Oore wa ò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o. Oore wòdì ní di oore olóore. Oore tá à ń retí níre kò ní bá wa lóko ayé náà ní ọba wa mí àṣẹ. Àdúrà tí mo wá rántí ṣe, àdúrà tí mi ò rántí ṣe, Ọlọ́run kó bá mi gbà fún yín. Aburú ayé, aburú àdìkíámà léyìí tí ka ẹ̀dá nínú sàárè tí kẹ̀dá ládìkíámà tí kẹ̀dá ní ayé. Ọlọ́run bò ní fi kángun ẹ̀yìn gan gbogbo ẹnikẹ́ni tó bá lọ sórí YouTube, tó bá lọ bá mi subscribe sí. Ẹ máa bá wa comment, ẹ máa bá wa share, tó máa bá wa share fídíò jáde lè wọ̀ náà kò ní bàjẹ́. Lórí Facebook ó tún dìgbà kan náà. Bọ̀ pẹ̀lú ògo náà ọba kò ní pẹ́ tí tó máa fi yọjú sí yín. So ẹ rí i pé ọ̀nà méjìlá tí ń wò mí papọ̀, wọ́n ń wò mí lórí YouTube, wọ́n ń wò mí lórí Facebook, but ti Facebook báyìí a fẹ́ mú un dúró. So ẹ dákun má gbàgbé o, ẹ̀ ń tẹ̀ wá lórí Facebook, ẹ lọ bá wa subscribe sórí YouTube kíákíá, Master BCM TV. Tó bá tẹ̀ sórí search, tó bá gbé fídíò mi jáde, fídíò yẹn lẹ́tẹ̀. Tẹ́ bá tẹ fídíò tí bá ti ń play, ẹ wá bẹ fídíò yẹn, ẹ rí tí wọ́n kọ SUBSYRB subscribe sí ẹ fi ká tẹ̀. Yóò wá yí padà, yóò di subscribe, yóò gbé dí sẹ́yìn SUBSYRBED, yóò wá gbé aago sẹ́gbẹ̀ẹ́ fọwọ́ tẹ aago yẹn ó pín sí mẹ́ta. Èyí tó wà lókè rẹ̀ pátápátá tán kúnlẹ̀ ní dúdú tàbí funfun, oníkẹ́ fi ká tẹ̀. Ìyẹn nígbà tí gba notification nìyẹn, ẹ subscribe ní ọ̀fẹ́ lọ́bádé, wọn ní jáwó yín. Then tẹ́ bá tẹ search yẹn, tẹ́ bá tẹ Master BCM TV sórí YouTube search, tẹ́ bá wá search yẹn, tó bá gbé ńgbà mi yóò gbé logo mi jáde gangan direct. Lábẹ́ logo mi yẹn lọ́wọ́ ọ̀tún, ẹ rí tí a kọ subscribe sí. Subscribe yẹn tẹ̀, yóò wá di subscribe SUBSYRBED ìní wà ń bẹ̀. Yóò wá di SUBSYRBED. Tẹ́ bá ti wá tẹ̀ ní wàá gbé dí sẹ́yìn, ìyẹn ni wípé ẹ ti subscribe nìyẹn. Ẹ wá ara aago kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, aago yẹn ò ní nǹkan kan nú ẹ̀tẹ́. Tẹ́ bá ti aago yẹn ó jáde síbi mẹ́ta tòkè rẹ̀ pátápátá tí wọ́n kunu rẹ̀ dúdú àbí funfun lẹ́tọ̀ tẹ́ bá ti tẹ̀ ẹ ti subscribe, ẹ ti gba notification button nìyẹn. Anytime tí fídíò bá ti ń jáde lórí YouTube yóò mọ̀ wá sọ́dọ̀ yín ni straight. Anytime tí bá ti wà lórí live lórí YouTube yóò mọ̀ wá sọ́dọ̀ yín ni. Anytime tí bá ti wà lórí YouTube tá à ń send short
yóò mọ wá sọ́dọ̀ yín straight ni. So jíjẹ mímu yín kò ní dá. Gbogbo ẹni tó bá bá mi ṣe láti wákàtí ọ̀wọ̀ yìí lọ lèrè ò ní dàrú, láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ibi kò nu ayé rẹ̀, láti wákàtí ọ̀wọ̀ yìí lọ kò ní ṣàṣe èrí, kò ní ṣàṣe tí ní ayé wa. So ẹni tẹ́ wà lórí Facebook ẹ̀ tún jẹ́ ká máa pàdé lọ́la bọ́túnla. Ṣé ẹ rí ètò wa Yorùbá Nation? Ó kọjá bẹ́ẹ̀ o. Yorùbá Nation kì í ṣe ètò kékeré. Yorùbá Nation ti di ètò ńláńlá, ètò ìlú màkà. So a kú oríire Chief Sunday, Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà. A kú oríire gbogbo tá wa ń lé ní rere, gbogbo àníyàn wọn tí wọ́n tọrọ fọ́lọ́run pé kọ́lọ́run kó jẹ́ kó rí bẹ́ẹ̀, gbogbo àmọ́ Yorùbá Nation tá à ń tọrọ fún kọ́lọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. So ẹ jẹ́ ká lọ wo fídíò bàbá wa Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà pẹ̀lú bàbá wa Orílẹ̀-Ègbọ́n pẹ̀lú bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́. Ẹ jẹ́ ká lọ wò ó.